níbi tí Jésù gbé ń jọba, agbára èṣù dà kò sí ohun tí wọ́n. Agbára èṣù dà níbi tí Jésù gbé ń jọba, agbára èṣù dà kò sí ohun tí wọ́n. Agbára èṣù dà níbi tí Jésù gbé ń jọba, agbára èṣù dà kò sí ohun tí wọ́n. 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 Sí ohun tí wọ́n. Kò sí ohun tí wọ́n. Kò sí ohun tí wọ́n. Kò sí ohun tí wọ́n. Agbára èṣù dà níbi tí Jésù gbé ń jọba, agbára èṣù dà kò sí ohun tí wọ́n. Agbára èṣù dà níbi tí Jésù gbé ń jọba, agbára èṣù dà kò sí ohun tí wọ́n. Kò sí ohun tí wọ́n. Kò sí ohun tí wọ́n. Agbára èṣù dà níbi tí Jésù gbé ń jọba, agbára èṣù dà kò sí ohun tí wọ́n. 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 Èṣù dà níbi tí Jésù gbé ń jọba, agbára èṣù dà kò sí ohun tí wọ́n. Tó bí ti Jésù kò ságbára tó dàbí ti Bàbá, kò ságbára tó dàbí ti Jésù. Agbára lágbára lọ. Ságbára tó dàbí ti Jésù. Kò ságbára tó dàbí ti Bàbá o. Kò ságbára tó dàbí ti Jésù. Agbára tó jágbára lọ. Kò sórúkọ tó dàbí ti Jésù yé. Kò sórúkọ tó dàbí ti Bàbá. Kò sórúkọ tó dàbí ti Jésù yé. Orúkọ tó jórúkọ lọ. Hallelujah, mo délé Jésù, ìdè mi já. Hallelujah, mo délé ayọ̀, ìdè mi já o. Hallelujah, mo délé Jésù, ìdè mi já. Hallelujah, mo délé ayọ̀. Hallelujah, mo délé Jésù, ìdè mi já o. Hallelujah, mo délé ayọ̀. Ẹ jẹ́ kó pẹ́ wá pọ̀ níwájú Ọlọ́run, ẹ máa dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Ẹ jẹ́ á dúpẹ́ torí ìdè wa ti já, ìmọ̀ òkùnkùn ti dasán,
ìmọ̀ òkùnkùn ti dòfo nínú ayé wa. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí dúpẹ́ ní ọwọ́ atóbijù. Ẹ jẹ́ ká dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run ọba àwọn ọba, ọba tó pọ̀ nípa àti agbára. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí dúpẹ́ ní ọwọ́ rẹ̀. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí dúpẹ́. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí dúpẹ́. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí dúpẹ́ kí Olúwa ó ṣé, Olúwa ó ṣé, Olúwa ó jẹ́, Olúwa ó ṣé, ẹ̀mí mímọ́ ó ṣé, ayérayé ó ṣé, ọba àwọn ọba ó ṣé, Ọlọ́run alágbára, ọba tó pọ̀ nípa àti agbára. A gbé ọ̀gá. Ẹ jẹ́ á dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Ẹ jẹ́ á dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Ẹ jẹ́ á dúpẹ́. Ẹ jẹ́ á dúpẹ́. Ẹ jẹ́ á dúpẹ́. Ẹ jẹ́ á yìn lógo. Ẹ jẹ́ ká dúpẹ́. A tó ti sọ wa láti ìbẹ̀rẹ̀ day 1 day 2 day 3 títí dé èní ní day 30. Àwa náà ti wà ní àárọ̀ Monday báyìí lórílẹ̀‐èdè Australia. Èyí ti wà ní Sunday ní Nàìjíríà. Yóò dára fún wa lórúkọ Jésù. Ó ti pé 30 days báyìí. Ẹ jẹ́ á dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ìdèmí já o hallelujah mo délé ayọ̀. Ìdèmí já o hallelujah mo délé Jésù. Ìdèmí já hallelujah mo délé ayọ̀. Ìdèmí já o hallelujah mo délé Jésù. Ìdèmí já hallelujah mo délé ayọ̀. Gbogbo ìwọ tó mọ̀ pé ìdè rẹ já, dúpẹ́ lọ́wọ́ bàbá, dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run atóbijù, dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ìyanu, dúpẹ́, bẹ̀rẹ̀ sí dúpẹ́, bẹ̀rẹ̀ sí dúpẹ́. Gbogbo ìwọ tó mọ̀ pé ìdè ti já nínú ayé rẹ, bẹ̀rẹ̀ sí dúpẹ́, bẹ̀rẹ̀ sí dúpẹ́, bẹ̀rẹ̀ sí dúpẹ́. Bí àrá o ẹyẹ Júdà o kìnìún dé. Dúpẹ́ dúpẹ́ òde 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 ẹ̀yà Júdà òde 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 ìrúndé o ẹ̀yà Júdà. Ẹ jẹ́ á dúpẹ́ lọ́wọ́ rẹ̀ pé Olúwa ó ṣé, ẹ̀mí mọ́ ó ṣé pé mo ti rí tèmi gbà, mo ti ráàánú gbà. Ọlọ́run ayérayé ọba àwọn ọba, mo gbé ọ̀gá, mo yàn ọ́ lógo. Ògo ni fún orúkọ rẹ bàbá. Mo dúpẹ́ lórí ayé mi, lórí ayé ọmọ mi, lórí ìdílé mi mo dúpẹ́, lórí iṣẹ́ mi mo dúpẹ́, lórí ìrìn àjò mi. Ọlọ́run fẹ́ràn rẹ̀. Ẹ jẹ́ á jọ kọ́ ni pé èmi ò mọ̀dí tó fi fẹ́ràn mi. Èmi ò mọ̀dí tó fi fẹ́ràn mi. Mi ò mọ̀ o, mi ò mọ̀ o, mi ò mọ̀ o. Mo sáré pé Jésù fẹ́ràn mi o. Èmi ò mọ̀dí tó fi fẹ́ràn mi. Èmi ò mọ̀dí tó fi fẹ́ràn mi o. Mi ò mọ̀ o, mi ò mọ̀ o, mi ò mọ̀. Mo sáré pé Jésù fẹ́ràn mi o. Ẹ jẹ́ á jọ kọrin yìí. Èmi ò mọ̀dí tó fi fẹ́ràn mi. Èmi ò mọ̀dí tó fi fẹ́ràn mi o. Mi ò mọ̀ o, mi ò mọ̀ o, mi ò mọ̀. Mo sáré pé Jésù fẹ́ràn mi o. Èmi ò mọ̀dí tó fi fẹ́ràn mi o. Ṣé wọ́n mọ̀dí tó fi fẹ́ràn rẹ̀ o? O mọ̀ o, o mọ̀ o, o mọ̀ o. Ohun tó sámọ́ ni pé Jésù fẹ́ràn rẹ̀ o. Àwa ò mọ̀dí tó fi fẹ́ràn wa. Àwa ò mọ̀dí tó fi fẹ́ràn wa o. A ò mọ̀ o, a ò mọ̀ o, a ò mọ̀. A ṣáàrí pé Jésù fẹ́ràn wa o. Ìwọ náà dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Olúwa mo dúpẹ́, Olúwa mo dúpẹ́. Èmi ò mọ̀dí tó fi fẹ́ràn mi. Ayérayé ó ṣé, ọba àwọn ọba ó ṣé, Olúwa ó ṣé, Olúwa ó ṣé, Olúwa ó ṣé, Olúwa ó ṣé, ayérayé ó ṣé, ọba àwọn ọba ó ṣé, atóbijù ó ṣé, Ọlọ́run ìjìnlẹ̀ ó ṣé, ọba àwọn ọba ó ṣé. Dúpẹ́ lọ́wọ́ rẹ̀, dúpẹ́. Ẹ jẹ́ á dúpẹ́. Èní ní 30 days. A dúpẹ́. Dìde ìṣẹ́jú kan fẹ́ nìkan kan lórí òkè àánú ìtúsílẹ̀. Ẹ jẹ́ á dúpẹ́. Ẹ jẹ́ á dúpẹ́. Ẹ jẹ́ á dúpẹ́. Ó ní àrá sán, atẹ́gùn fẹ́, ìjìjà kò gbé wa lọ. Ó yẹ ká dúpẹ́ o. Ó yẹ ká dúpẹ́. Ó yẹ ká dúpẹ́. Àrá sán, atẹ́gùn fẹ́, ìjìjà kò gbé wa lọ. Ó yẹ ká dúpẹ́ o. Ẹ jẹ́ á dúpẹ́. Ẹ jẹ́ á dúpẹ́. Ẹ jẹ́ á dúpẹ́. Àrá sán, atẹ́gùn fẹ́, ìjìjà kò gbé ẹnìkankan, kò gbé ọmọ,
kò gbé ọkọ, kò gbé aya. Ẹ jẹ́ á dúpẹ́, ẹ jẹ́ á dúpẹ́, ẹ jẹ́ á dúpẹ́, ẹ jẹ́ á dúpẹ́ lábẹ́ iṣẹ́ ìránṣẹ́ yìí. Kò fọ́ta láàyè láti yọ̀ wá. Olúwa o ṣé, ẹ̀mí mọ́ o ṣé, ẹ̀mí àwọn wòlíì o ṣé, alágbára láyé àti lọ́run o ṣé. Ẹ jẹ́ á dúpẹ́, ẹ jẹ́ á dúpẹ́, ẹ jẹ́ á dúpẹ́. Bẹ́ẹ̀ ṣe ń dúpẹ́ yìí, ẹ máa tọrọ fún ìdáríjì ẹ̀ṣẹ̀ pé Olúwa dáríjì mí, Olúwa dáríjì mí, Olúwa dáríjì mí, Olúwa dáríjì mí. Èrè parí àdúrà 30 days yìí, Olúwa jẹ́ nípìn nínú ẹ̀. Ẹ jẹ́ á bá Ọlọ́run sọ̀rọ̀ pé Olúwa jẹ́ kí èmi náà ó nípìn nínú ẹ̀, jẹ́ kí ìdílé mi ó nípìn nínú ẹ̀. Èrè parí àdúrà 30 days yìí, Olúwa jẹ́ kí èmi náà ó nípìn nínú ẹ̀. Ó tún ti ṣèpinnu ìrìn àjò míì fún wa báyìí. Olúwa jẹ́ kí n lẹ́nu ọpẹ́. Ìrìn àjò ọjọ́ méje tá a tún fẹ́ lọ yìí, Olúwa jẹ́ kó jẹ́ kìkì ọpẹ́ nínú ayé mi, jẹ́ kó jẹ́ kìkì ìyìn nínú ayé mi. Olúwa má ṣe ní mi tún fẹ́ béèrè nǹkan kan, mo fẹ́ fi dúpẹ́ ni, mo fẹ́ fi dúpẹ́ oore tó ṣe. Ó yẹ ẹ bá Ọlọ́run sọ̀rọ̀, ẹ bá Ọlọ́run sọ̀rọ̀. Bí ẹ ṣe ń sọ yìí, àṣẹ ń gorí ẹ̀ lórúkọ Jésù. Bí ẹ ṣe ń sọ yìí, àánú wọnú ilé yín lórúkọ Jésù. Bí ẹ ṣe ń sọ yìí, àánú wọnú ayé yín lórúkọ Jésù. Lórúkọ Bàbá, ní orúkọ Ọmọ, ní orúkọ Ẹ̀mí Mímọ́, ẹ rí àánú gbà lórúkọ Jésù. Ẹ rí àánú gbà. Àánú tó sọ̀kalẹ̀ lọ́jọ́ tòní lórúkọ Jésù ó yẹ ẹ rí gbà. Ìbùkún tó sọ̀kalẹ̀ lọ́jọ́ tòní lórúkọ Jésù ó yẹ ẹ rí gbà. Mo sọ ọ̀rọ̀ àṣẹ jáde báyìí lórúkọ Jésù. Gbogbo tí jẹ́ ogun ìfàsẹ́yìn nínú ayé yín àló dasán. Gbogbo tí jẹ́ ogun ìfàsẹ́yìn nínú ìrìn àjò yín àló dòfo. Ní orúkọ Jésù ó yẹ bẹ̀rẹ̀ sí ràánú gbà, ó yẹ bẹ̀rẹ̀ sí ràánú gbà. Ó yá lórúkọ Jésù, ayé yín kó máa tẹ̀síwájú, ayé ọmọ yín kó máa tẹ̀síwájú. Lórúkọ Bàbá, ní orúkọ Ọmọ, ní orúkọ Ẹ̀mí Mímọ́, àní ẹ máa tẹ̀síwájú, àní kẹ́ ẹ máa tẹ̀síwájú, àní kẹ́ ẹ máa tẹ̀síwájú, àní kẹ́ ẹ máa tẹ̀síwájú. Láti òní lọ ẹ ò tún dèrò ẹ̀yìn mọ́. Láti òní lọ ọmọ yín ò tún dèrò ẹ̀yìn. Láti òní lọ ọkọ yín ò tún dèrò ẹ̀yìn. Láti òní lọ ẹ̀yin fúnra yín ò tún dèrò ẹ̀yìn. Gbogbo ẹ̀yin tẹ́ wà lábẹ́ ohùn, tẹ́ ń wá ọkọ, ilẹ̀kùn àánú ṣí fún yín. Gbogbo ẹ̀yin tẹ́ ń wá ọmọ, ilẹ̀kùn àánú ṣí fún yín. Gbogbo ẹ̀yin tẹ́ ń wá ìyàwó, ilẹ̀kùn àánú ṣí fún yín. Gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ travel out, ilẹ̀kùn àánú ṣí fún yín. Gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ gbà ìgbélú, ilẹ̀kùn àánú ṣí fún yín. Gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ gbà ìgbéga lẹ́nu iṣẹ́, ilẹ̀kùn àánú ṣí fún yín. Gbogbo ẹ̀yin tẹ́ ń wá olùrànlọ́wọ́, ilẹ̀kùn àánú ṣí fún yín. Gbogbo ẹ̀yin tẹ́ wà lórí ìdùbúlẹ̀ àìsàn, ilẹ̀kùn àánú ṣí fún yín ní orúkọ Jésù. Ilẹ̀kùn àánú ṣí fún yín. Gbogbo ẹ̀yin tí ọ̀rọ̀ ọmọ yín pa yín lẹ́kún, láti òní lọ ilẹ̀kùn àánú ṣí fún yín. Ilẹ̀kùn àánú ṣí fún àwọn ọmọ yìí lórúkọ Jésù. Ilẹ̀kùn àánú ṣí fún àwọn ọmọ yìí. Ààbò Ọlọ́run níbikíbi tó wà ó yá kó dájú lórí wọn, ó yá kó dájú lórí wọn. Agbára má fọwọ́ kan mọ́ mi, ó yá kó bà lé wọn. Agbára má fọwọ́ kàn mí, ó yá kó bà lé wa ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Ẹ jẹ́ á kí hallelujah, ẹ jẹ́ á kí hallelujah, ẹ jẹ́ á kí hallelujah. Ògo f'Olódùmarè, ògo f'Olódùmarè. Ní orúkọ Jésù yóò dára fún wa. A káàbọ̀ sínú ìrìn àjò ìparí 30 days, a sì káàbọ̀ sínú ìrìn àjò tuntun ọlọ́jọ́ méje. Ṣé rí orí òkè àánú ìtúsílẹ̀? Mo ti sọ fún wa ẹ rí i pé mo kọ́kọ́ kọ nìkan pé èmi ò mọ̀dí tó fi fẹ́ràn mi, èmi ò mọ̀dí tó fi fẹ́ràn mi, mi ò mọ̀ o, mi ò mọ̀ o, mi ò mọ̀. Mo ṣáà rí i pé Jésù fẹ́ràn mi o. Màá play voice message kan fún yín. Tẹ́lẹ̀ ẹkún tí mo máa ń sun nígbà tó bá ní Dérẹ̀mí, Jésù fẹ́ lò ọ́, James, God want to use you. Mo sọ pé mi ò gbọ́ ohùn Ọlọ́run. Ó wá yà mí lẹ́nu pé àṣé mi mo fara mi pamọ́ fún tí ò jẹ́ ń gbọ́ ohùn rẹ̀. Ìwọ náà bó bá ń fara rẹ̀ pamọ́ tí ò tí ì gbọ́ ohùn Ọlọ́run, mo rọ̀ ọ́ lónìí kó fi ayé rẹ̀ fún, kó lè máa gbọ́ ohùn rẹ̀. Nígbà tá a fẹ́ parí program tí a ṣe ní àná, ohun náà fọ̀ fún mi pé ẹ tẹ̀síwájú nínú ìrìn àjò ọjọ́ méje. Kẹ́ ẹ wá gbàdúrà pé Olúwa mú mi rin ìrìn àjò ìṣerere, ìrìn àjò ìṣerere. Olúwa mú mi rìn. Mo kọ́kọ́ lé prayer point pé kájọ gbà á. Mo lé prayer point pé ó yá ẹ̀yin ẹbí ẹ lọ gbà á. Ṣé rí pé ó di méjì? Mo kọ́kọ́ ní ó yẹ ẹjẹ́ àjọ sáré gbàdúrà yìí. Nígbà tó yóò tún sọ fún mi pé mo ní kẹ́ ẹ lọ gbàdúrà yìí, Olúwa mú mi rin ìrìn àjò ìṣerere. Mo tún ní ẹ̀yin ẹbí ẹ lọ gbà á, ẹ̀yin ìdílé ẹ lọ rí pé ẹ lọ gbà á fún odidi ọjọ́ méje. Ó ní mo rán oníṣẹ́ oní kí wọ́n lọ gbà á fún odidi ọjọ́ méje. Ẹ jẹ́ n play voice message ká tó mọ̀ lọ́nà àdúrà torí mi ò ní fẹ́ ká dánu dúró tá a bá ti bẹ̀rẹ̀. Èmi ò mọ̀dí tó fi fẹ́ràn mi, mi ò mọ̀dí tó fi fẹ́ràn mi o, mi ò mọ̀ o, mi ò mọ̀ o, mi ò mọ̀. Mo ṣáà rí pé Jésù fẹ́ràn mi o. Pẹ̀lú ọkọ mi, ọkọ àdúrà, wàá túbọ̀ máa ṣàgbára ẹ̀dọ̀ tán pé ní ìṣòro ní ẹ̀rẹ̀ o. Wàá ṣe dé ibi èrè, wàá ṣe délé ìbò lórúkọ Jésù. Ipa ọ̀tá kan lè ka ẹ̀fọ́, ipa ọ̀tá kan lè ka ẹ̀, ọ̀fọ̀ ọ̀tá ò ní bá ẹ̀. Àmín Jésù. Ipa ọ̀rẹ́ kò ní bá yẹ lórúkọ Jésù. Àmín.
nítorí ní ká fi gbàdúrà lálẹ́ àtọ̀sán ni mo ti wà lórí ọ̀tà mo ká Genesis 37 bíi tí bàbá Joseph ti ránṣẹ́ wọn fi ń gbàdúrà pé Olúwa mú mi rìnrìn àjò ìṣerere mi. ṣé ẹ ti gbọ́? Olúwa, ẹni tẹ́ ẹ gbóhùn ẹ̀ yìí ti máa ń sọ pé ẹni tí mo máa ń sáńlé ẹ̀ nítorí àdúrà ń bá fẹ́ lọ tọrọ owó n ò ní lọ ilé ẹ̀ màá lọ bá a lọ́fíìsì nítorí kó má bàa ní gbàdúrà. Bíbélì tẹ́ ń wò yìí òun lẹni àkọ́kọ́ tó kọ́kọ́ rà á fún mi pé Dérẹ̀mí, Jésù fẹ́ lò ọ́, gba Jésù. A ṣe program ní aago 10 alẹ́ Nàìjíríà, wọ́n ní àti ọ̀sán ni ẹ̀mí mọ́ ti ń bá wọn sọ̀rọ̀ táwọn ti wà lórí ọ̀tà wọn pé Olúwa mú wa rìnrìn àjò ìṣerere pẹ̀lú Genesis chapter 37 pé Olúwa mú mi rìnrìn àjò ìṣerere. Ẹ̀mí mímọ́ Ọlọ́run sì tún tọ̀ mí wá bí mo ṣe parí program lálẹ́ àná pé a ní ẹ lọ gbàdúrà ọjọ́ 7 pé Olúwa mú mi rìnrìn àjò ìṣerere. Mo fẹ́ kí wọn náà ò tẹra mọ́ àdúrà. Mo sì jẹ́wọ́ èmi ìparọ́ ìdí tí mo ṣe ní ìyẹ̀yìn ìdílé ẹ lọ gbà ni pé mo fẹ́ sinmi. Wọ́n lásìkò ìsinmi ò tí ì tó. Mo rán ọ níṣẹ́ lọ jíṣẹ́. Mo fẹ́ sinmi ni mo ṣe ní ẹ̀yin ìdílé ẹ rí pé ẹ lọ gbà. So gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá wà lábẹ́ ohùn yìí ẹ kí ayé kú oríire. Ẹ já kíra wa kú oríire. Ẹ má bínú pé prógrámù tẹ́ ń gbọ́ yìí òru làwa wà ń bí báyìí ó bọ́ sí pàjáwìrì. Mo ti rò pé ọ̀la mistake tí a máa ń ṣe ni pé táìmù wa ó yàtọ̀, a máa ń gbé fúnra wa. Ìgbà tèmi ń sọ ní àná pé ọ̀la tí mò ń sọ lónìí àti wà lónìí ń tiwa láàárọ̀ yìí, àárọ̀ Monday lánàá ni mò ń sọ pé àárọ̀ Sunday lánàá ni mò ń sọ pé tó bá di Monday 10 a.m. Nigeria òun ni program ó wáyé. Ṣùgbọ́n àwọn èèyàn rò pé àgbà mo ní àná ọ̀la wọ́n rò pé Sunday ọ̀la ni mo pè é. Nísìn àwa ti wà ní àárọ̀ Monday báyìí lọ Australia. Àwa ti wà láàárọ̀ Monday lọ Australia báyìí. Ẹ̀yin sì wà ní ọ̀sán Nigerian time. Ṣé ti rí pé ibi tí mistake ti wáyé ní ẹ má bínú ẹ forí jì mí. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà lábẹ́ ohùn yìí àwọn tí ò tí ì sí ń bí ẹjọ́ ẹ bá ń share program. Ẹ̀yin náà ẹ kàn sí wọn ẹ ṣe program ẹ sọ sínú inbox wọn ẹ jọ̀ọ́ torí a ó fi àdágbà ètò 30 days rọ̀ lónìí ká tó wá bẹ̀rẹ̀ ìrìn àjò tuntun ọlọ́jọ́ 7 pé Olúwa èmi fẹ́ wà lára àwọn tó fẹ́ mú ìrìn àjò rere o. Ìrìn àjò ìṣerere ìdílé mi gbọ́dọ̀ wà ń bẹ̀. Ọlọ́run ní ọdún àṣepé lọ́dún yìí, ìdílé mi gbọ́dọ̀ ṣe àṣepé lọ́dún yìí. Mo gbọ́dọ̀ ṣe àṣepé lọ́dún yìí. Kò gbọ́dọ̀ rẹ̀ mí lọ́dún yìí, kò gbọ́dọ̀ sú mi, ìjákulẹ̀ ò gbọ́dọ̀ jẹ́ tèmi lọ́dún yìí. Mo gbọ́dọ̀ wà lára àwọn tó fẹ́ mú ìrìn àjò ìṣerere. Ẹ rí i pé Ọlọ́run fìdí ẹ̀ múlẹ̀. Ẹni tẹ́ ẹ gbóhùn ẹ̀ yìí ẹ rí i pé ẹ gbọ́ tán ní ọkọ mi. Ẹ má rò pé àbí dáàdi lójú mi ta o, kì í ẹni tó lè pè mí lọ́kọ mi náà ni torí ọkọ èmi lọ́kọ wọn. Ó ní àtọ̀sán làwọn tí ń gbàdúrà Olúwa mú mi rìnrìn àjò ìṣerere. Ọlọ́run sì tún bá mi sọ bá a ṣe parí program pé ẹgbẹ́ ọmọ mi má ìsinmi o, continue ìrìn àjò ìṣerere wà níwájú àwọn ìdílé kọ̀ọ̀kan lábẹ́ ohùn. Lórúkọ Jésù ó sì nípinnu ẹ̀ o lórúkọ Jésù Kristi Olúwa wa. Ọ̀pọ̀lọpọ̀ ló rìnrìn àjò ṣùgbọ́n wọn ò ní débẹ̀. Wọn ó kàn rí báyìí wọn ò ní débẹ̀. Kì í ṣèpè. Ẹja sí Bíbélì wa sí Exodus chapter 15 verse 22 to 26 verse 26 to 22 to 26. Bẹ́ẹ̀ ni Mósè mú Ísírẹ́lì jáde láti Òkun Pupa wá, wọ́n sì jáde lọ sí ijù Súrì. Wọ́n sì ń lọ ní ìrìn àjò 3 ní ìlú náà, wọn kò sì rí omi mu. Ṣé ti gbọ́ ìrìn àjò? Mósè ó kó àwọn ọmọ Ísírẹ́lì jáde, ó kó wọn jáde, wọ́n wá ń lọ nínú ìrìn àjò yìí. Ìrìn àjò tí wọ́n ń rìn kò sí omi tí wọ́n fẹ́ mu. Nígbà náà ni Mósè dé Márà, wọ́n kò lè mu nínú omi Márà nítorí pé omi Márà korò. Nítorí náà ni a ṣe orúkọ rẹ̀ ní Márà. Nítorí ẹ̀ la ṣe pè ní Márà, omi ìkorò. Ẹ má gbàgbé o pé ìrìn àjò ni Mósè ń kó wọn rin o. Ọlọ́run náà lòun ti ṣetán báyìí tó ń fẹ́ mú wa ní ìrìn àjò ìṣerere.
ìrìn àjò ìṣerere òun la fẹ́ fi kágbá 30 days prayer yìí lẹ̀. A wá fi continue 7 days tí Ọlọ́run tó fẹ́ ká rìn ìrìn àjò yìí. Mo sì fẹ́ kí ìdílé kọ̀ọ̀kan kẹ́ ẹ dì í mú, kẹ́ ẹ di òpó Ọlọ́run mú pé Ọlọ́run ló ṣèlérí pé òun fẹ́ mú wa rin ìrìn àjò ìṣerere. Ìbárò ẹ̀yin màmá, ó ní ilá kì í ga ju onírè lọ. Ọmọ yín tó bá lákọ òun pọ̀ jù, ẹ jẹ́ pé kó gbàdúrà ní ọdún tá a wà yìí. Ẹ jẹ́ pé ohun tí mo gbọ́ rèé o, ilá kì í ga ju onírè lọ. Kò sí bí ọmọ ṣe lówó tó lọ́lá tó kò lè ju bàbá àti ìyá ẹ̀ lọ lọ́jọ́ orí. Ẹ jẹ́ pé wọ́n kò burú. Prophet Remi ń jíṣẹ́ tí Ọlọ́run rán lọ. Nígbà tí wọ́n dé Mara, wọn kò lè mu nínú omi Mara nítorí pé ó korò. Nítorí náà ni a ṣe sọ orúkọ rẹ̀ ní Mara. Àwọn èèyàn náà sì ń kùn sí Mósè wípé kí ni àwa ó mu. Ó sì ké pe Olúwa. Olúwa sì fi igi kan hàn án. Nígbà tí ó sọ sínú omi náà, ó sọ sínú omi náà, omi náà sì di dídùn. Níbẹ̀ ni a sì gbé ṣe òfin àti ìlànà fún wọn. Níbẹ̀ ni ó sì gbé dán wọn wò. Ṣé ẹ rí i pé Ọlọ́run dán wọn wò nínú ìrìn àjò yìí? Ìwọ náà ìrìn àjò ìṣerere yìí máa retí pé Ọlọ́run ó dán ọ wò. Máa retí pé kí ni Ọlọ́run yóò dán ọ wò. Ó sì wí pé bí ìwọ bá tẹ́tí sílẹ̀ gidigidi sí ohùn Ọlọ́run rẹ, tí o bá sì ń ṣe èyí tí ó tọ́ ní ojú rẹ̀, tí ìwọ bá sì fetí sí òfin rẹ̀, tí ìwọ bá sì pa gbogbo àṣẹ rẹ̀ mọ́, èmi kì yóò fi ohun kan nínú àrùn wọn nì tí mo mú wá sára àwọn ará Íjíbítì sí ọ lára, nítorí èmi ni Olúwa tí mo mú ọ lára dá. Ṣé ti gbọ́? Ṣé rí i pé Ọlọ́run ó kì wọ́n nílọ̀? Ó kì Mósè, ó kì àwọn ọmọ Ísírẹ́lì nílọ̀. Ó sì wí pé bí ìwọ bá tẹ́tí sílẹ̀ gidigidi sí ohùn Ọlọ́run, ìwọ náà tó bá lè tẹ́tí sílẹ̀ tí tó ń gbọ́ láàárọ̀ yìí, inú ìrìn àjò ìṣerere yìí, ìwọ àti ìdílé rẹ ẹ nípín nínú ẹ o. Àṣẹ Ọlọ́run ni o, toró ń lo rán mi níṣẹ́. Ó ní tí ìwọ bá tẹ́tí sílẹ̀ gbọ́ ohùn Ọlọ́run rẹ, tó tẹ́tí sílẹ̀ gbọ́ ohùn Olúwa Ọlọ́run rẹ, tí o bá sì ṣe èyí tí ó tọ́, that means pé tó o ṣòtítọ́, tó o ṣe gbogbo tí Ọlọ́run fẹ́ràn, ìwọ nípín nínú ìrìn àjò yìí o, ìrìn àjò ìṣerere yìí. Ayé òkè ọ pé congratulation àǹtí, congratulation màmá, congratulation bàbá, congratulation, ẹ kú oríire. Níwọ̀n ìgbà tó o bá ṣe èyí tó tọ́ ni o, Ọlọ́run fi ìdí ẹ̀ múlẹ̀ o. Ẹ jẹ́ ká wá sí Bíbélì wa sí Exodus chapter 14 verse 1 to 4. Exodus chapter 14 verse 1 to 4. Olúwa sì wí fún Mósè pé sọ fún àwọn ọmọ Ísírẹ́lì pé kí wọn kí ó darí, kí wọn kí ó sì dúró sí iwájú Piharotu ní agbede méjì Migidolu ohun orí òkun, níwájú Básẹ́fónì lọ́kọ̀ọ̀kan rẹ̀ ní ẹ̀bá òkun ní kí ẹ̀yin kí ó dúró sí, kí wọ́n dúró ní ẹ̀bá òkun. Nítorí náà Fáráò yóò wí ní ti àwọn ọmọ Ísírẹ́lì pé wọ́n há ní ilẹ̀ náà, ijù náà ṣe wọ́n mọ́. Dàmí sí pé Fáráò ti rò pé wọn ò lè kọjá òkun yìí. Dàmí sí pé ijù yìí ti ṣe wọ́n mọ́. Ìrìn àjò ìṣerere yìí, ọ̀tá ó ti máa rò pé ìwọ ò lè rìn. Àwọn ti tì ọ́ mọ́bì kan. Àwọn ti fàgádàgodo ayé tì ọ́. Àwọn ti lọ forúkọ rẹ sídìí òrìṣà. Àwọn ti ṣàṣì ọ́. O ò lè rí ìrìn àjò ìṣerere yìí rìn. Ọlọ́run ní sọ fún ọ láàárọ̀ yìí pé ó rìn o. Èmi ń sọ ọ̀rọ̀ àṣẹ jáde ni. Ẹni tó bá sì lè claim ẹ̀ kó ṣe àmín. Ọlọ́run ní ìrìn àjò ìṣerere yìí ó rìn. Èrò Fáráò ni pé òkun rẹ̀ wájú, kò síbi tán fẹ́ gbà mọ́, ọ̀nà ti sé mọ́ wọn. Tábàwò fásọ èmi ó sì mú àyà Fáráò le. Ọlọ́run ó ti ya plan lẹ̀ fún àwọn ọmọ Ísírẹ́lì pé plan nìrè o, ọgbọ́n tí Fáráò ó fi ṣègbé nìyí o, ó ti yà á lẹ̀. Ìrìn àjò tí wọn náà fẹ́ rìn, Ọlọ́run ti ya plan bó ṣe rìn ìrìn àjò yìí láàrin yege. Bí ìdílé rẹ̀ ó ṣe rìn ìrìn àjò yìí láàrin yege, ó ti ya plan yìí sílẹ̀.
ó ti yà á sílẹ̀ fún gbogbo wa tá a gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run láàárọ̀ yìí, àwa gbogbo wa la dúró bíi Mósè. Ogun tó ń lé wa kiri òun ló dúró bíi Fáráò. Mo fẹ́ kí gbogbo wa gbọ́ dáadáa. Ẹ má gbàgbé pé Bíbélì ní tí ìwọ bá tẹ́tí sílẹ̀ sí ohun Olúwa Ọlọ́run rẹ, ó ní èmi ó sì mú Fáráò láyà le tí yóò fi lépa wọn, a ó sì yìn mí lógo lórí Fáráò àti lórí ogun rẹ gbogbo. Ọlọ́run ní òun ó ṣe ọ̀tá rẹ láyà le lónìí, ó sì yìn òun lógo nígbà tó bá rìnrìn àjò ìṣerere, tó bá dé ibi ìṣerere rẹ. Tó bá dé ibi ìṣerere rẹ, Ọlọ́run ló yìn òun lógo, òun ó sì ṣẹ́ gbogbo ogun rẹ, kí àwọn ará Íjíbítì kí ó lè mọ̀ pé èmi ni Olúwa. Wọ́n sì ń ṣe bẹ́ẹ̀. A sì wí fún ọba Íjíbítì pé àwọn ènìyàn náà sá, àyà Fáráò àti àwọn ìránṣẹ́ rẹ̀ sì yí sí àwọn ènìyàn náà. Wọ́n sì wí pé èéṣe tí àwa fẹ́ ṣe èyí, tí àwa fẹ́ jẹ́ kí Ísírẹ́lì kí ó lọ kúrò nínú ìsìn wa. Ṣé ẹ ti gbọ́ pé kí ló dé tá a fẹ́ jẹ́ kí Ísírẹ́lì kó lọ kúrò ní inú kíni, ní inú ìsìn wa? Mósè wá sọ fún wọn pé ẹ má bẹ̀rù. Mósè wí fún wọn pé verse 13, ẹ má bẹ̀rù àwọn ènìyàn náà, pé ẹ má bẹ̀rù, ẹ dúró jẹ́ kí ẹ sì rí ìgbàlà Olúwa tí yóò fi hàn yín ní òní, nítorí àwọn ará Íjíbítì ẹ̀yin rí ní òní, ẹ̀yin kì yóò sì tún rí wọn mọ́ láéláé. Ogun rẹ dúró jẹ́. Ó ti rí ogun yìí pé lóòótọ́ nǹkan kan wà tí mò ń là kọjá nú ayé mi, ìṣòro kan wà nú ayé mi tí mò ń là kọjá. Ọlọ́run ní kẹ́ ẹ dúró jẹ́ pé ẹ̀yin ò ní rí mọ́ lẹ́yìn òní yìí lórúkọ Jésù Kristi olùgbàlà. Torí Ọlọ́run ti bẹ̀rẹ̀ sí mú ìdílé kọ̀ọ̀kan rìnrìn àjò ìṣerere. Láti òní lọ, testimony ló kù nínú ayé rẹ. Testimony ló kù tí mo fẹ́ máa gbọ́. Testimony ìṣerere ló kù tí mo fẹ́ máa gbọ́. Torí ìrìn àjò ìṣerere ó ní Ọlọ́run fẹ́ mú ọ rìn. Ìrìn àjò ìṣerere ó ní bàbá fẹ́ mú ọ rìn. Ọlọ́run ò sì ní sọ ọ̀rọ̀ kó ní òun ò sọ bẹ́ẹ̀ mọ́. Tí a bá wo verse 17, àti èmi kíyèsí, èmi ó mú àyà àwọn ará Íjíbítì le, wọn ó sì tẹ̀lé wọn, a ó sì yìn ín lógo lórí Fáráò àti lórí gbogbo ogun rẹ, àti lórí àwọn kẹ̀kẹ́ rẹ, àti lórí àwọn ẹlẹ́sìn rẹ. Àwọn ará Íjíbítì yóò sì mọ̀ pé èmi ni Olúwa. Ọlọ́run ń jẹ́ kó yí ọ pé ó mọ̀ pé èmi ni Olúwa o tí mo ṣe Fáráò láyà le. Èmi ni Olúwa o tí mo dúró ti ẹ̀yin ọmọ Ísírẹ́lì. Èmi ni Olúwa o tí mo ṣe àwọn ọ̀tá lé bàbá àti ìyá rẹ láyà le. Àbẹ́ẹ̀ tí ì rí pé àyà wọn le. Ọmọbìnrin kan máa play voice message ẹ̀ fún yín tí àkókò bá wà. Nígbà tá a gbàdúrà, èmi àti ẹjọ́ gbàdúrà ọjọ́ 3. Ó ní dádì, ó ní nǹkan báyìí ló ṣẹlẹ̀. Ó ló pọ̀, ó lóun ìbá sẹ́ndì ẹ̀ sí mi. Ó ní ṣùgbọ́n mo lè mọ́ gbọ́, mo ní kó sẹ́ndì ẹ̀, mi ò tí ì gbọ́ látàárọ̀. Ṣùgbọ́n ìdúpẹ́ nìkan mo kàn gbọ́. Èyí tó fi ṣe testimony nìkan ni mo gbọ́. Mo sọ fún ọ pé ẹni tí ń lépa rẹ, ìwọ mọ́ bàjà, jẹ́ kó máa lépa rẹ. Bí Fáráò ṣe ń lépa àwọn ọmọ Ísírẹ́lì, nígbà tí Mósè fẹ́ mú wọn rìnrìn àjò ìṣerere, ó fẹ́ mú wọn kúrò lóko ẹrú, ṣùgbọ́n Fáráò yarí pé wọn ò ní lọ sẹ́ẹ̀. Ìparun tó dé bá Fáráò yóò dé bá ọ̀tá rẹ. Ọ̀tá tó lò ní rìnrìn àjò ìṣerere yìí, ìparun náà yóò dé bá. Ọmọbìnrin ní dádì, àbúrò ìyá òun ni, ìṣe ní kà, ó ń kà bòròbòrò, ó ṣe gbá pé dádì ẹ máa wo nǹkan o, tó bá sì tún nídìí nǹkan, èmi ni màá tún fún. Gbogbo ọ̀rọ̀ ayé òun lòun sọ fún. Òun fẹ́ràn rẹ̀ ju ìyá tó bí òun gan lọ. Ẹ̀rín kan ń pa mí. Lórúkọ Jésù, ó borí ogun. Mo sọ ní orúkọ Bàbá, Ọmọ àti Ẹ̀mí Mímọ́, ó borí ogun. Ogun tó kọ̀ tó lò ní lọ. Mo sọ lórúkọ Bàbá, lórúkọ Ọmọ àti Ẹ̀mí Mímọ́, ó borí ogun. Tá bá wo verse 21, à ń ka Exodus chapter 14 verse 21. Mósè sì na ọwọ́ rẹ̀ sí ojú òkun. Olúwa sì fi afẹ́fẹ́ líle iná oòrùn mú òkun bì sẹ́yìn. Ní gbogbo òru náà, a sì mú òkun gbẹ, omi náà sì pínyà. Agbami ayé tó sọ pé ò ní lọ, agbami ayé tó lò ní lọ àti ìwà àti ìdílé rẹ,
agbami ayé tó sọ pé àníṣe ò ní ràánú gbà àti ìwọ àti ìdílé rẹ, mo sọ gẹ́gẹ́ bí ikọ̀ ìríjú Elédùmarè lónìí, mo sọ gẹ́gẹ́ bí àyànfẹ́ Ọlọ́run, mo sọ gẹ́gẹ́ bí ẹni tó rí àánú gbà lórúkọ Jésù. Ilẹ̀ lanu, ilẹ̀ gbé wọn mì lónìí ní orúkọ Bàbá, ní orúkọ Ọmọ, ní orúkọ Ẹ̀mí Mímọ́. Ilẹ̀ lanu, ilẹ̀ gbé wọn mì lónìí. Gbogbo ẹnikẹ́ni tó ní ò ní rọ́nà lọ, gbogbo ẹnikẹ́ni tó ní ìdílé rẹ̀ ò ní rọ́nà lọ, gbogbo ẹnikẹ́ni tó ní ọmọ rẹ̀ ò ní rọ́nà lọ, ní orúkọ Jésù. Ilẹ̀ lanu, ilẹ̀ gbé wọn mì lónìí ní orúkọ Jésù Kristi olùgbàlà. Mo sọ gbogbo ìmọ̀ wọn lórí ẹ ó bẹ̀rẹ̀ sí dasán láti òní lọ. Gbogbo ìmọ̀ wọn lórí ọmọ rẹ ní orúkọ Jésù Kristi olùgbàlà ó bẹ̀rẹ̀ sí di asán láti òní lọ. Gbogbo ẹnikẹ́ni tó ní òní ràánú gbà, gbogbo ẹnikẹ́ni tó ní ìrìn ìṣerere yìí kò ní ṣojú rẹ, gbogbo ẹnikẹ́ni tó ní ìrìn ìṣerere yìí sẹ́ kò ní ṣojú ọmọ rẹ, gbogbo ẹnikẹ́ni tó ní ìrìn ìṣerere yìí kò ní ṣojú ìdílé rẹ lórúkọ Jésù. Bí Fáráò ṣe bókun lọ, mo sọ gẹ́gẹ́ bí ikọ̀ ìríjú Elédùmarè, wọ́n bọ́ òkun lọ. Ó ní òkun sì pínyà, àwọn ọmọ Ísírẹ́lì sì lọ sínú àárín òkun ní ilẹ̀ gbígbẹ, omi sì ṣe òdì sí wọn ní ọwọ́ ọ̀tún àti ọwọ́ òsì. Dàmí sí pé omi yà fún wọn, omi yàgò fún wọn. Ogun rẹ láti òní lọ lórúkọ Jésù ọ̀run pín yín níyà. Gbogbo ogun abánirìnrìn àjò, gbogbo ogun adánidúró lónìí lórúkọ Jésù ọ̀run pín yín níyà. Ó ti gbàdúrà fún 30 days báyìí, Olúwa gẹ́gẹ́ bí o ṣe ní òpin 30 days lónìí pé ká wá síwájú rẹ, a sì wá síwájú rẹ, a wá ké pè ọ́ Olódùmarè, nítorí pé àwa ò ké pè ẹlòmíràn, a ò ké pè ọlọ́run àjèjì, ìwọ nìkan náà la mọ̀ tí à ń ké pè. Gbogbo ìwọ tó wà lábí ohùn yìí lónìí lórúkọ Jésù, òkun tí ayé ó ti dínà mọ́ pé ò ní lọ, ogun tí ayé sọ pé ó dínà mọ́ pé ò ní lọ lórúkọ Jésù ọ̀run pín yín níyà lónìí, ọ̀run pín níyà lónìí. Olódùmarè, mo ní bí àwọn ọmọ Ísírẹ́lì ṣe la òkun já nínú ìyàngbẹ ilẹ̀, ó ní òkun bì sọ́tún ó bì sí òsì fún wọn, wọ́n sì gba àárín ẹ̀ kọjá lórúkọ Jésù Kristi olùgbàlà. Ogun lé bàbá rẹ ó gun orí wọn kọjá débi ìṣerere rẹ. Ìrìn àjò ìṣerere tí Ọlọ́run fẹ́ mú ọgùn yìí, tó fẹ́ mú ọrìn yìí lórúkọ Jésù àti ìwọ àti ìdílé rẹ, ogun tó lóòní lọ lórúkọ Jésù ó gun orí wọn kọjá lórí ìrìn àjò ìṣerere yìí lórúkọ Jésù. Mo pa á láṣẹ gẹ́gẹ́ bí wòlíì Ọlọ́run, ọ̀run pín yín níyà láti òní lọ, ó sì ti rí bẹ́ẹ̀. Tí a bá wo verse 23, àwọn ará Egypt sì lépa wọn, wọ́n tó wò ó pé òkú bì sí ọ̀tún ó bì sí òsì fún àwọn kìíní, irú agbára wo rèé, àwọn ò ní dẹ̀yìn sẹ́, ó ṣe wọn láyàlé. Gbógun tiẹ̀ náà bá ṣe ṣe ọ̀tá lé bàbá rẹ̀ láyàlé pé àníṣe àwọn ò ní jẹ́ kó o lọ, àníṣe ìwọ kẹ̀ ò ní gbádùn ọmọ yìí sẹ́, lójú wa kọ́ lọ́mọ yìí ó ti máa kọ́lé fún ọ, ní ó máa ra mọ́tò fún ọ, lójú wa kọ́ ló ti lọ́kọ lágbájá. Mo sọ lórúkọ Jésù Kristi olùgbàlà lónìí, bí Ọlọ́run ṣe pé òkun níyà fún àwọn Ísírẹ́lì tí wọ́n kọjá lórí ìyàngbẹ ilẹ̀, ogun rẹ o bojú wẹ̀yìn láti òní lọ, o tún gbúrò ẹ̀ mọ́ ní orúkọ Jésù Kristi olùgbàlà. Àní o tún gbúrò ẹ̀ mọ́. Èmi sọ gẹ́gẹ́ bí wòlíì Ọlọ́run lónìí, o tún gbúrò ẹ̀ mọ́. Ogun tó ń gbaṣẹ́ lọ́wọ́ rẹ, ogun tó ń gba àlàáfíà lára rẹ, ogun tó ń gba oyún nínú rẹ, ogun tó ń gba ọmọ lọ́wọ́ rẹ, ogun tó ń gba ọkọ lọ́wọ́ rẹ, ogun tó lóòní ládé orí, mo sọ gẹ́gẹ́ bí wòlíì Ọlọ́run lónìí, o tún gbúrò wọn mọ́ láti òní lọ. Ó máa gorí wọn débi ìṣerere rẹ. Ìrìn àjò ìṣerere tí a fẹ́ rìn, àti ìwọ àti ọmọ rẹ, àti ìwọ àti ìdílé rẹ, àti ìwọ ọmọkùnrin tó ń gbọ́ mi, àti ìwọ ọmọbìnrin tó ń gbọ́ mi, láti òní lọ lórúkọ Jésù ó bó pa á láṣẹ. Ìrìn àjò ìṣerere ó rìn délé ìlérí rẹ, ó dé ilé ológo rẹ ní orúkọ Jésù, àti ìwọ àti ìdílé rẹ, a ò ní wẹ́ nìkankan tì. Tá bá wo verse 24, ó sì ṣe nígbà tí ìṣọ́ òwúrọ̀ Olúwa bójú wo ogun ará Íjíbítì láàárín ọ̀wọ́n iná àti ti àwọ̀ sánmọ̀, ó sì pa ogun àwọn ará Íjíbítì láyà, ó sì yẹ kẹ̀kẹ́ wọn, wọ́n sì wọ́ túúrú. Àwọn ará Íjíbítì sì wí pé ẹ jẹ́ kí a sá kúrò níwájú Ísírẹ́lì, nítorí Olúwa ń bá àwọn ará Íjíbítì jà fún wọn. Ṣé ẹ ti gbọ́? Olúwa ń bá wọn jà. Olúwa lónìí lórúkọ Jésù yóò máa bá ogun rẹ jà fún ọ. Ọlọ́run tó ní òun fẹ́ ká lọ sí inú ìrìn àjò ìṣerere, Ọlọ́run mọ bó ṣe, ó mọ tó fẹ́ ṣe nínú ìrìn àjò yìí. Ó mọ̀ pé ó ti rìnrìn àjò kan bọ̀ láti ọjọ́ tó ti pẹ́. Ìrìn àjò yìí tó ń gbomijé lójú rẹ, ìrìn àjò tó ń gbomijé lójú ọmọ rẹ, ìrìn àjò tó ń gbomijé lójú ìwọ ìyá tó jí lọ́gànjọ́ òru tó ò ní lè sọ fẹ́ nìkankan, ìrìn àjò tó ń gbomijé lójú ọkọ rẹ, ìrìn àjò tó ń sunkún tó ń sun ẹkún
tó sun ẹkún tó tí ọkọ látara ọkọ rẹ, ìrìn àjò tí ọkọ rẹ fi ń pọn ọ́ lẹ́pọ̀, ìgbé ayé ọkọ rẹ tí ò tẹ́ Ọlọ́run yìí, ìgbé ayé rẹ tí ò tẹ́ Ọlọ́run yìí, Ọlọ́run ní lónìí òun fẹ́ mú ọ rin ìrìn àjò ìṣerere ní ọjọ́ méje tá a gbàdúrà yìí lórúkọ Jésù. Ìrìn àjò ìṣerere ó bá wọn rìn lórúkọ Jésù. Ilẹ̀ ìlérí ó débẹ̀ lórúkọ Jésù. Àní mo sọ gẹ́gẹ́ bí ikọ̀ ìríjú Elédùmarè, ó débẹ̀ lórúkọ Jésù, ó débẹ̀ lórúkọ Jésù, ó débẹ̀ lórúkọ Jésù, ó débẹ̀ lórúkọ Jésù. Gbogbo ẹnikẹ́ni tó lò ní dé ilẹ̀ ìlérí rẹ lórúkọ Jésù Kristi olùgbàlà. Bí àwọn ọmọ Ísírẹ́lì ṣe bojú wẹ̀yìn tí wọ́n rí ogun Fáráò mọ́, ìwọ náà lónìí ò tún rí ogun ayé rẹ mọ́. Ogun tó ń jẹ ọmọ yìí lónìí mọ̀mọ́, àlọ́ ò tún gbúrú ẹ̀ mọ́ lórúkọ Jésù. Àṣẹ látòkè wá ó wẹ̀ ọmọ kúrò nínú ogun yìí ní orúkọ Jésù Kristi olùgbàlà. Ẹ já sí Bíbélì wa sí Psalm 121. Psalm 121. Psalm 121. Ẹ já sí Bíbélì wa sí Psalm 121. Psalm 121. Psalm 121 verse 7 to 8. Olúwa yóò pa ọ́ mọ́ kúrò nínú ibi gbogbo, yóò pa ọkàn rẹ mọ́. Inú ìrìn àjò ìṣerere yìí, o ní ìdí áńgẹ́lì kan nínú ayé rẹ láti pa ọ́ mọ́, áńgẹ́lì láti máa tọ́ ọ sọ́nà, áńgẹ́lì láti máa jẹ́ kó o kùnà. Torí kí ló ṣẹlẹ̀ sí Mósè tí ò fi délẹ̀ lérí? Ó ń lọ Ọlọ́run ṣe sọ pé o ní ìdí ẹni tí ó máa pa ọ́ mọ́ ní ọ̀sán àti ní òru, ẹni tí ó máa pa ọ́ mọ́, ẹni tí ó máa pa ọ́ mọ́ tó fi ní ṣìṣe, tó fi ní fẹsẹ̀ kọ, tó fi ní kùnà ilẹ̀ ìlérí, ìrìn àjò ìṣerere yìí tó fi ní jákulẹ̀, tó fi ní wò lọ́ọ̀kan tó kó o mọ́ débẹ̀. Ọlọ́run ló ní ìdí ẹnìkan, ẹni tó sì ní ìdí ọ̀run yóò pèsè ẹ̀ fún ọ. Áńgẹ́lì tí ọmọ rẹ ní ìdí lórúkọ Jésù Kristi ọ̀run yóò pèsè ẹ̀ fún. Psalm 121 verse 7 to 8. Olúwa yóò sì pa àlọ àti àbọ̀ rẹ mọ́ láti ìgbà yìí lọ àti títí láíláí. Àmín. Ọlọ́run ní òun ó pa àlọ àti àbọ̀ rẹ mọ́ nínú ìrìn àjò ìṣerere yìí láti òní lọ àti títí láíláí. Ọlọ́run ò ní sọ ọ̀rọ̀ kó sọ pé èmi ò sọ bẹ́ẹ̀ mọ́sẹ̀. Ọlọ́run ò ní sọ pé òun sọ nǹkan yìí ó kó ní kò rí bẹ́ẹ̀, torí Ọlọ́run mọ ìdí tó fi ní òun fẹ́ ká lọ nínú ìrìn àjò ìṣerere fún odidi ọjọ́ méje. Lórúkọ Jésù, àní mo sọ gẹ́gẹ́ bí ikọ̀ ìríjú Elédùmarè, ìwọ náà ó nípín nínú ìrìn àjò yìí. Lórúkọ Jésù, ó nípín nínú ìrìn àjò yìí. Ní orúkọ Bàbá, ní orúkọ Ọmọ, ká tó máa lọ nínú àdúrà yìí, ó ní ìpín nínú ìrìn àjò yìí. Gbogbo ẹ̀yin tí ẹ wà lábẹ́ ohùn yìí, tí àgbọn yín wà lọ́wọ́ yín, ẹ mú àgbọn yín síta. Ẹ mú àgbọn yín síta. Àwọn nǹkan kan ni mo fẹ́ kí Ọlọ́run fẹ́ pe àkíyèsí èmi àti ẹ sí ní òní. Kí ni Ọlọ́run fẹ́ pe àkíyèsí wa sí? Bí Mósè ṣe ṣiṣẹ́ tó, bó ṣe jà raburabu tó, bó ṣe gbìyànjú tó lórí àwọn ọmọ Ísírẹ́lì, bí Ọlọ́run ṣe fún ní agbára tó, bó ṣe jẹ́ wòlíì ńlá tó, Mósè ò mọ̀ bá wọn délẹ̀ ìlérí. Mósè ó mọ̀ mú àwọn ará àwọn ọmọ Ísírẹ́lì, ó mọ̀ mú wọn dé ilẹ̀ ìlérí, kò mọ̀ débẹ̀, ó mọ̀ fojú wò lọ́ọ̀kan ni. Kí ló fà á tí Mósè ò fi débẹ̀? Kí ló fà á tí Ọlọ́run ò fi allow Mósè kó dé ilẹ̀ ìlérí? Kí ló fà á? Ẹ jẹ́ ká ṣí Bíbélì wá sí Deuteronomy chapter 32. Deuteronomy chapter 32 verse 51 to 52. Deuteronomy chapter 32, 51 to 52. Nítorí tí ẹ̀yin ṣẹ̀ sí mi láàrin àwọn ọmọ Ísírẹ́lì ní ibi omi Mẹ́ríbà Kédẹ́sì ní aginjù sì ni, nítorí ẹ̀yin kò yà mí sí mímọ́ láàrin àwọn ọmọ Ísírẹ́lì. Kí ló fà á? Ọlọ́run ó sọ fún Mósè pé Mósè, nǹkan báyìí ni mo fẹ́ kó o ṣe tí àwọn ọmọ Ísírẹ́lì ó fi ṣe kíni, tí wọ́n fi rí omi mu. Ṣùgbọ́n kí ló ṣẹlẹ̀ sí Mósè? Ogun ò ní jà wá lórúkọ Jésù. Lórúkọ Jésù, ègún burúkú ò ní ṣiṣẹ́ lórí wa. Lórúkọ Jésù, ẹ̀mí àìgbọràn kò ní bà tiwa jẹ́ lórúkọ Jésù Kristi olùgbàlà. Mósè ó wà disobedient. Ntí Ọlọ́run fẹ́ kó ṣe kò ṣe. Ọlọ́run ní Mósè sọ̀rọ̀ sí àpáta yìí, omi yóò sì sun jáde. Ṣùgbọ́n Mósè fi ìwà wàrà ìgbọràn ó lu àpáta ní igi. Mósè ò délẹ̀ ìlérí.
tí a bá wo verse 52 ṣùgbọ́n ìwọ ò rí ilẹ̀ náà níwájú rẹ ṣùgbọ́n ìwọ kì yóò lọ síbẹ̀ sí ilẹ̀ náà tí mo ti fi fún àwọn ọmọ Ísírẹ́lì. Ṣé ti gbọ́? Ó kàn kó àwọn ọmọ Ísírẹ́lì débẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ lónìí ló yẹ kó ti dé ilẹ̀ ìlérí wọn ṣùgbọ́n ẹ̀mí àìgbọràn ò jẹ́ kí wọ́n ó débẹ̀. Ẹ̀mí àìgbọràn ló máa ń bá ọ̀pọ̀lọpọ̀ onígbàgbọ́ jà tí wọn kì í fi dé ilẹ̀ ìlérí èyí tí Ọlọ́run tí ó pèsè sílẹ̀ fún wọn. Ẹ̀mí àìgbọràn, tá a bá ní ká máa sọ̀rọ̀ nípa ẹ̀mí àìgbọràn, gbogbo wa náà mọ̀ onígbàgbọ́ ni wá, a ka Bíbélì a sì mọ nǹkan tí Ọlọ́run sọ. A ò ní àkókò púpọ̀ nípa ẹ̀mí àìgbọràn. Ẹ̀mí àìgbọràn ó ní ò jẹ́ kí Mósè dé ilẹ̀ ìlérí o, torí nǹkan tí Ọlọ́run fẹ́ kí Mósè ṣe Mósè ò ṣe o. Ó kàn wọlé ìlérí lọ́ọ̀kan kò sì débẹ̀. Lórúkọ Jésù, ìrìn àjò ìṣerere yìí a ò ní wò lọ́ọ̀kan lórúkọ Jésù, a ó bá wọn débẹ̀ ní orúkọ Jésù. Gbogbo ìwọ tó wà lábẹ́ ohùn yìí, mo fẹ́ kó o bá Ọlọ́run sọ̀rọ̀. Mo fẹ́ kí gbogbo wa ṣí Bíbélì wa sí nọ́mbà. Mo fẹ́ ká ṣí Bíbélì wa sí nọ́mbà chapter 20. Nọ́mbà chapter 20 verse 10 to 11. Mósè àti Áárónì sì pe ìjọ àwọn ènìyàn jọ níwájú àpáta náà. Ó sì wí fún wọn pé ẹ̀yin gbọ́ nísinsìnyí ẹ̀yin ọlọ̀tẹ̀ kí àwa kí ó mú omi láti inú àpáta yìí fún yín wá bí. Mósè sì gbé ọwọ́ rẹ̀ sókè. Ṣe rí ibi tí àṣìṣe ti wáyé. Ó gbé ọwọ́ rẹ̀ sókè ó sì fi ọ̀pá rẹ̀ lu àpáta lẹ́ẹ̀mejì, omi sì tú jáde ní ọ̀pọ̀lọpọ̀. Ìjọ àwọn ènìyàn sì mu àti ẹran wọn pẹ̀lú, wọ́n bẹ̀rẹ̀ sí mu omi. Àwọn ìjọ ènìyàn bẹ̀rẹ̀ sí mu omi àti àwọn ẹran wọn, wọ́n bẹ̀rẹ̀ sí mu omi. Mósè gbé ọ̀pá sókè ó lu àpáta, omi sì tú jáde. Ẹ̀ṣẹ̀ tí Mósè ṣẹ̀ tí ò fi dé ilẹ̀ ìlérí rèé o, àìgbọràn. Ìránṣẹ́ Ọlọ́run náà ti ń sọ fún ọ, jáwọ́ láwọn ibi ìwà ìgbọràn. Ṣó gbọ́? Ẹwà àárọ̀ yìí mo ṣe pariwo, àwọn èèyàn tó bá ń tó tẹkíní ẹ̀yin èèyàn ẹjọ́ ẹ máa appreciate wọn, ẹ máa ṣe gbà. Ọlọ́run kò pé wòlíì yẹn, àwọn tí ẹ gbàdúrà lábẹ́ iṣẹ́ ìránṣẹ́ rẹ̀, àwọn ò rọ́wọ́ Ọlọ́run. Bó ló ṣe fẹ́ rí? Lórí òkè àánú ìtúsílẹ̀ èmi parọ́. Bọ́lọ́run bá ṣe sọ fún mi ni màá sọ fún ọ. Ìwọ tó bá gbọ́. Ó pè mí pé dádì mo ní testimony ńlá. Mo ṣe sọ tó láàárọ̀, àwọn tó type please share and nítorí ẹ̀ mo ṣe ń pin ẹ̀ down. Ẹ máa appreciate ẹ máa acknowledge wọn pé wọ́n ń ṣiṣẹ́ fún Ọlọ́run. Ìwọ ò lè ṣe, àwọn kan tún ṣe, o tún lè compensate wọn with your pé àríntẹ́ ẹ̀kọ́ o, a sì ti ṣe bẹ́ẹ̀ o. Àìgbọràn. Ọlọ́run ní arìnrìn àjò ìṣerere, Ọlọ́run fẹ́ mú arìnrìn àjò ìṣerere, ó ti sọ tiẹ̀. Àṣẹ kan sì ti jáde tó fẹ́ bá wa rìnrìn àjò yìí, ṣùgbọ́n wá kù sọ́wọ́ èmi àti ẹ̀. Ó kù sọ́wọ́ wa. Mósè gbé ọ̀pá sókè, ṣé nǹkan tí Ọlọ́run ní kó ṣe ni? Ṣé nǹkan tá a rán Mósè pé kó ṣe ni? Pé gbé ọ̀pá sókè fi lu àpáta, sóun lọ́lọ́run sọ fún Mósè pé kó ṣe, ṣùgbọ́n ẹ̀mí àìgbọràn. Òun ló sì ń ṣe ọ̀pọ̀lọpọ̀ onígbàgbọ́ lónìí. Òun ló ń jẹ ọ̀pọ̀lọpọ̀ onígbàgbọ́ lógun lónìí. Tó fi ń lọ ṣọ́ọ̀ṣì lójoojúmọ́, mọ́ọ̀sì lójoojúmọ́. Simple thing tí Ọlọ́run fẹ́ kí wọ́n ṣe, wọ́n kọ̀ láti ṣe. Òun ni Mósè ṣe pàdánù ìrìn àjò ilẹ̀ ìlérí. Lórúkọ Jésù a ò ní pàdánù.
ní orúkọ Jésù a ò ní pàdánù ní orúkọ Jésù. Mo tún sọ lẹ́ẹ̀kan sí, ẹ̀mí àìgbọràn kò ní tilẹ̀kùn oore mọ́ wa lórúkọ Jésù Kristi olùgbàlà. Ẹ wo èmi láàárọ̀ bó ṣe rẹ̀ mí tó gbàtà ń gbàdúrà, mo ṣe sọ pé ẹ kú ìdílé kọ̀ọ̀kan lọ gba àdúrà yìí. Ọlọ́run ní ọmọ mi má ṣe bẹ́ẹ̀ o, ẹ wo bẹ́ẹ̀ ṣe ń wò mí tó 1 láwà tó 1 a.m. lóru, mo sì ń lọ bí iṣẹ́ láago 5 láàárọ̀. Kí n máa sọ Ọlọ́run mo máa ń lọ bí iṣẹ́ láago 5 láàárọ̀. Ó lè fi yọ ọdún 3 ọdún 5 ó lè fi jẹ mí nítorí pé mo kọtí ikún sí n tó fẹ́, mo ṣe àìgbọràn sí n tó fẹ́. Àbẹ̀rò pé Ọlọ́run yìí bínú sí wòlíì náà, tí wòlíì ò bá ti ṣe ìfẹ́ Ọlọ́run òun ló ṣe máa ń korò lára mi, ní ẹ ṣe máa ń rí pé mo máa ń sọ òtítọ́ tí ọ̀pọ̀lọpọ̀ sọ pé dáàdi burú. Tó bá rí ìránṣẹ́ Ọlọ́run tó tọ́, he will never fear anybody except God. Torí kò sí ìyà tẹ́nìkan lè fi jẹ mí, Ọlọ́run nìkan ló lè fìyà jẹ èèyàn. Tó bá sì ti ṣe ìfẹ́ rẹ̀, Ọlọ́run ò lè fìyà jẹ ọ́. Ìrìn àjò iṣẹ́ rere tá a fẹ́ rìn, kò sẹ́ni tó lè dá ọdún kó o má rìn tó bá ti ń ṣe ìfẹ́ Ọlọ́run tó fẹ́. Ìwọ tó fẹ́ ṣòwò, owó àlè ló fi bẹ̀rẹ̀ òwò, 90% owó tó fẹ́ fi ṣòwò owó àlè ni. Wà ló fẹ́ rìnrìn àjò iṣẹ́ rere. A lot of things ló lè mú yàn máa rí ìrìn àjò iṣẹ́ rere yìí débẹ̀, kó o kàn rìn kó o mọ̀ débẹ̀. Ìrìn tó fẹ́ rìn fún 7 days àjọ gbàdúrà 7 days, ṣùgbọ́n o lè má rere ń bẹ̀ nítorí pé o ò ṣèfẹ́ Ọlọ́run. O ò ṣèfẹ́ Ọlọ́run, òun ló ṣe ń wò bí gbogbo wòlíì tó gbàdúrà fún pé Ọlọ́run ò pè wọ́n, Ọlọ́run ò láṣẹ lẹ́nu. Mò ń wá wòlíì tó láṣẹ lẹ́nu káàkiri, òun lọ́pọ̀lọpọ̀ fi sọ ògo nù, òun lọ́pọ̀lọpọ̀ fi wọnú ìdè wòlíì, ló fi wọnú ìdè pásítọ̀, ló fi wọnú ìdè àfáà, náà fi wọnú ìdè babaláwo. Nítorí pé even babaláwo ṣoògùn fọ kò lè jẹ́, torí tó o bá ti ní aago kan òru ni kó o wẹ ọṣẹ yìí, tó o bá ti wẹ̀ láago kan òru kò lè jẹ́ fún ọ. Kò lè jẹ́ fún ọ. Wòlíì ní o gbà àwẹ̀ kó o sì má jà kó o má bínú kó o má ṣe ìfẹ́ Ọlọ́run. O gbà àwẹ̀ tán o ò ṣe ìfẹ́ Ọlọ́run, ò ń jà. Bó o làwẹ̀ ṣe fẹ́ ṣiṣẹ́ nínú ayé rẹ. A fẹ́ gbàdúrà 7 days. Olúwa mú mi rìnrìn àjò iṣẹ́ rere, mú mi rìnrìn àjò iṣẹ́ rere, mú mi rìnrìn àjò iṣẹ́ rere, mo fẹ́ ṣe rere, mo fẹ́ ṣe rere. Do you plan for this? Are you ready? Are you ready to listen to the word of God? Ṣé ọ̀rọ̀ Ọlọ́run ò kí ń bí ọ nínú tó o bá ń gbọ́? Ṣé o máa ń ronú jinlẹ̀ lórí ọ̀rọ̀ Ọlọ́run? Yóò dára fún wa lórúkọ Jésù Kristi olùgbàlà. Ẹ jẹ́ ká ṣí Bíbélì wa sí Deuteronomy chapter 34 verse 4-5 ká tó wọnú àdúrà yìí lọ. Lórúkọ Jésù a ó sì rí àánú gbà. Ẹ jẹ́ ká ṣí Bíbélì wa Deuteronomy chapter 34 verse 4-5. Olúwa sì wí fún pé èyí ni ilẹ̀ tí mo búra fún Ábúráhámù, fún Ísákì àti fún Jákọ́bù wípé èmi ò fi fún irú ọmọ rẹ, èmi ò mú ọ fi ojú rẹ rí, ṣùgbọ́n ìwọ kì yóò ré kọjá lọ síbẹ̀. Ṣé gbọ́? Ìwọ ò fi ojú rẹ rí Mósè, ṣùgbọ́n ò ní ré kọjá lọ síbẹ̀ nítorí àìgbọràn, nítorí mistake kékeré. Bẹ́ẹ̀ ni Mósè ìránṣẹ́ Olúwa kú níbẹ̀ ní ilẹ̀ Máàbù gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Olúwa, kò sì délẹ̀ ìlérí. Ìwọ náà ṣó ti ṣe tán o fẹ́ rìnrìn àjò ìṣerere yìí. Sọ fún Ọlọ́run pé Olúwa gbogbo tí ò ní jẹ́ kí n ráàánú gbà lórí ìrìn àjò ìṣerere yìí, Olúwa mo dá gbogbo ẹ̀ lẹ̀ fún ọ lónìí. Ẹ̀mí mímọ́ mo dá gbogbo ẹ̀ lẹ̀ fún ọ lónìí. Gbogbo ìwà àrankàn, gbogbo ìwà ìbínú, gbogbo ìwà I don't want to listen, I just want to pray. Olúwa mo dá gbogbo ẹ̀ lẹ̀ fún ọ lónìí. Ó yá bẹ̀rẹ̀ sí gbàdúrà yìí. Ẹ̀mí mímọ́ mo dá gbogbo ẹ̀ lẹ̀ fún ọ. Gbogbo ìwà èpè ká máa ṣépè, gbogbo ìwà àgbèrè, ọtí mímu, ìrédè òru, ìrìn àjò ìṣerere yìí, Ọlọ́run ní ìpinnu rere fún gbogbo wa. Ó ní tó fẹ́ ṣe nínú ayé ẹnì kọ̀ọ̀kan, kò kàn ní ká gbàdúrà yìí lásán. Olúwa mo bẹ̀ ọ́ lónìí, mo dá gbogbo ẹ̀ lẹ̀ fún ọ. Olúwa mo bá Ọlọ́run sọ̀rọ̀ pé Olúwa mo dá gbogbo ẹ̀ lẹ̀ fún ọ.
ó ní Ọlọ́run fẹ́ràn rẹ̀, ìwọ ló fẹ́ràn Ọlọ́run. Ẹ wo gbogbo ìgbà tá a bá ti ṣe àkànṣe prógráàmù báyìí, ẹ̀yin ẹ wo àwọn àlá tẹ́ ẹ máa ń lá, ibẹ̀ lẹ́tì mọ̀ pé Ọlọ́run fẹ́ràn rẹ̀, ṣùgbọ́n ìwọ ló kù díẹ̀ tó ò fẹ́ràn Ọlọ́run. Bẹ̀rẹ̀ sí bá Ọlọ́run sọ̀rọ̀ pé Olúwa mo dá gbogbo ẹ̀ lẹ̀ fún ọ. Olúwa mo dá gbogbo ẹ̀ lẹ̀ fún ọ. Mo dá gbogbo ẹ̀ lẹ̀ fún Olúwa. Mo dá gbogbo ẹ̀ lẹ̀ fún ọ. Ẹ máa bá Ọlọ́run sọ̀rọ̀, 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 ẹ máa bá Ọlọ́run sọ̀rọ̀ pé Olúwa mo dá gbogbo ẹ̀ lẹ̀ fún gbogbo ohun tí ò ní jẹ́ kí n rí èrè gbà nínú ìrìn àjò ìṣerere yìí. Ẹ̀mí mímọ́ mo fi gbogbo ẹ̀ lẹ̀ fún ọ. Ayérayé mo fi gbogbo ẹ̀ lẹ̀ fún ọ. Olúwa mo fi gbogbo ẹ̀ lẹ̀ fún ọ. Olúwa mo fi gbogbo ẹ̀ lẹ̀ fún ọ. Gbogbo ohun tí ò ní jẹ́ kí n rí ọwọ́ Ọlọ́run nínú ayé mi. Ẹ̀mí mímọ́ o, mo fi gbogbo ẹ̀ lẹ̀ fún ọ. Olúwa mo fi gbogbo ẹ̀ lẹ̀ fún ọ. Ẹ já bá Ọlọ́run sọ̀rọ̀. Àdúrà tó gbà yìí ó wà very important. Tí nǹkan kan bá wà nínú ayé rẹ tó tí ì fi ilẹ̀ fún Ọlọ́run, tí gbogbo nǹkan bí ẹ̀ṣẹ̀ tó bá wà nínú ìrìn àjò rẹ tó tí ì fi gbogbo ẹ̀ lẹ̀ fún Ọlọ́run, wò ó ìrìn àjò 30 days tá a rìn ó lè jẹ́ pé nínú ìrìn àjò 7 days gangan Ọlọ́run ti fẹ́ bá ọ pàdé ló ṣe sọ ẹ wò ó bá ṣe fẹ́ parí lánàá ló ní ó yá ẹ lọ sínú ìrìn àjò 30 days ẹ lọ sínú ìrìn àjò 30 days ẹ lọ sínú ìrìn àjò 7 days fún Olúwa mú mi rin ìrìn àjò ìṣerere. Ẹ kú gbóhùn ẹni tí mo play fún yín nìsín, èmi àti wọn ò sọ̀rọ̀ àsọ kankan. Wọ́n ní àtọ̀sán làwọn ti ń gba àdúrà pé Olúwa mú mi rin ìrìn àjò ìṣerere. Wọ́n sì fi ìrìn àjò Jósẹ́fù, ẹ wo bí ìrìn àjò tí Ọlọ́run mú Jósẹ́fù rìn, gbogbo bí ogun ṣe dìde sí lọ́tún tó ogun dìde sí lósì, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ń kọ́ Jósẹ́fù ràánú gbà. Jósẹ́fù dé ilẹ̀ lérí ẹ̀. Ọlọ́run mú rin ìrìn àjò yìí, ó sì mú rìn láṣeyọrí. Ìwọ náà sọ fún Ọlọ́run pé Olúwa mú mi rin ìrìn àjò yìí àníyọrí, jẹ́ kí n ráàánú gbà. Olúwa jẹ́ kí n rí àánú gbà. Ẹ̀mí mọ́ jẹ́ kí n ráàánú gbà. Olúwa jẹ́ kí n ráàánú gbà. Bẹ̀rẹ̀ sí bá Ọlọ́run sọ̀rọ̀, bẹ̀rẹ̀ sí bá Ọlọ́run sọ̀rọ̀, bẹ̀rẹ̀ sí bá Ọlọ́run sọ̀rọ̀, bá Ọlọ́run ọba àwọn ọba sọ̀rọ̀ pé Olúwa mú mi rin ìrìn àjò ìṣerere yìí. Olúwa mú mi rin ìrìn àjò ìṣerere yìí. Olúwa jẹ́ kí n borí. 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 Ẹ̀mí mọ́ jẹ́ kí n borí. Olúwa mú mi rin ìrìn àjò ìṣerere yìí. Ayérayé mú mi rìn. Ẹ̀mí mọ́ mú mi rìn. Ẹ jẹ́ gbàdúrà. Ẹ jẹ́ bá Ọlọ́run sọ̀rọ̀ pé Olúwa mú mi rin ìrìn àjò ìṣerere. Ìrìn àjò ìṣerere yìí. Olúwa mú mi rìn. Olúwa mú mi rìn. Olúwa mú mi rìn. Olúwa mú mi rìn. Ẹ gbàdúrà. Ẹ bá Ọlọ́run sọ̀rọ̀. Olúwa mú mi rin ìrìn àjò ìṣerere. Ọmọ Ọlọ́run ọ̀rẹ́ kọ́ lẹ́sùn mọ́. Ó fẹ́ràn rẹ̀ o, ẹ̀ṣẹ̀ ló kù yapa wá. Dágbére fẹ̀ṣẹ̀ kó lè mọ bó ṣe fẹ́ ọ. Ọlọ́run làjà kó lè rójú rere rẹ̀. Ẹ̀ṣẹ̀ ló kù yapa wá. Ẹ já bá Ọlọ́run sọ̀rọ̀ pé Olúwa ṣàánú mi. Ẹ̀mí mọ́ ṣàánú mi. Ẹwà oko rẹ̀ ń pè ọ́ pé máa ayérayé ṣàánú mi. wọlé o, ẹlẹ́ṣẹ̀ wọlé. Olúwa ṣàánú mi. A ti gbàgbé àwọn àgbẹ̀ wọ́n tó tẹ́tì. Lóhùn rárá o, ìpè ìfẹ́ náà wájà fara o, ọ̀rẹ́ mi kọjá lọ. Wọlé o, ẹlẹ́ṣẹ̀ wọlé. Ilẹ̀ tó ṣú ọ, ilẹ̀kùn náà lè tì. Ìgbàanú ọ̀rẹ́ wọn yóò kábàámọ̀ pé ó ṣe o, ó sì àyè mọ́. Ọmọ Ọlọ́run ọ̀rẹ́ kò lẹ́sùn mọ́. Ó fẹ́ràn rẹ̀ o, ẹ̀ṣẹ̀ ló mú yapa wá. Dágbére fẹ̀ṣẹ̀ kó lè mọ̀ bó ṣe fẹ́ràn. Ọlọ́run làjà kó lè rójú rere rẹ̀.
wá nígbà tí Jésù pè ọ̀rẹ́, tètè wá nígbà tí Jésù pè. Jọ̀wọ́ má ṣe ṣe ọkàn rẹ lé, òní lọ́jọ́ ìgbàlà rẹ o. Láti rí Jésù kò kí o torí pé tètè wá nígbà tí. Ẹ máa bá Ọlọ́run sọ̀rọ̀, ẹ máa bá Ọlọ́run sọ̀rọ̀ pé Olúwa mo fẹ́ rìn ìrìn àjò ìṣerere yìí, Olúwa mú mi rìn lárìnyè, Olúwa má jẹ́ kí n kú sọ́nà bí èéfín ní orúkọ Jésù. Gbogbo agbára tó lè dí mi lọ́wọ́ pé mi ò ní ràánú gbà. Ẹ wo lẹ́yìn tá a bá gbàdúrà ìrìn àjò ìṣerere yìí látò lo àgbọn yìí o, omi látò lo àgbọn tá a gbàdúrà sí o. Ọlọ́run bá mi sọ̀rọ̀ ó níwò bọ́pọ̀lọpọ̀ bá lò wọ́n lè rí ọwọ́ Ọlọ́run torí òun fẹ́ mú wọn ìrìn àjò yìí Ọlọ́run fẹ́ mú wọn rìn. Àwọn nǹkan kan wà tó gbọ́dọ̀ jùúlẹ̀ fún Ọlọ́run kó o tó lè ṣe àṣeyọrí nínú ìrìn àjò yìí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn wo ló ń bá rìnrìn àjò gan nínú ayé? Ẹni tí ọ̀pọ̀lọpọ̀ ń bá rìnrìn àjò ni ò jẹ́ kó rere ìrìn àjò jẹ. Ẹni tó bá rìnrìn àjò ó ní òjò rere ìrìn àjò jẹ. Sọ fún Ọlọ́run pé Olúwa ta ni mò ń bá rìnrìn àjò tí ò jẹ́ kí n rere ìrìn àjò jẹ nínú ayé yìí. Olúwa fi iná pín mi níyà, fi iná pín wa níyà. Ẹ̀yin ogun ọ̀run yẹ fi iná pín wa níyà. Ẹ pe Jésù ní ìgbà mẹ́ta pé Olúwa ta ni mò ń bá rìnrìn àjò nínú ayé mi tó ń pa mí lẹ́kún tí ò jẹ́ rí èrè ìrìn àjò jẹ. Àbẹ́mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ rìnrìn àjò kò rere ìrìn àjò jẹ. Ìlú òyìnbó ni kẹ́ wá wòran wò. Ọ̀pọ̀lọpọ̀ rìnrìn àjò wá lú òyìnbó ṣùgbọ́n kò rere ìrìn àjò lú òyìnbó jẹ. Ẹ jẹ́ á sọ fọ́lọ́run ìgbẹ́ lomi ìgbà tó bá ìgbẹ̀yìn lú òyìnbó gan ẹkún ni ó sun gbẹ̀yìn. Olúwa má jẹ́ sunkún gbẹ̀yìn ayé mi. Olúwa nílùú tí mo wà má jẹ́ sunkún gbẹ̀yìn ayé mi, jẹ́ rí èrè ìrìn àjò jẹ. Ẹ jẹ́ á bọ́ Ọlọ́run sọ̀rọ̀ pé Olúwa jẹ́ rere ìrìn àjò jẹ. Obìnrin mi ọkọ tó bá rìnrìn àjò ló ń pa á lẹ́kún lónìí. Ẹlòmíì ìyàwó tó bá rìnrìn àjò ló ń pa á lẹ́kún lónìí. Olúwa ṣàánú mi, ìrìn àjò mi má jẹ́ kí n sunkún mọ́. Olúwa mú mi ìrìn àjò ìṣerere, ìrìn àjò ìṣerere tí ń bẹ̀rẹ̀ sí rí ẹ̀rín, tí ayé mi ó bẹ̀rẹ̀ sí kún fún ọpẹ́. Olúwa láti òní lọ bẹ̀rẹ̀ sí mú ìdílé mi rìnrìn àjò rere, bẹ̀rẹ̀ sí mú àwọn ọmọ mi rìnrìn àjò rere. Ẹlòmíì ọ̀rẹ́ tó ń bá rìnrìn àjò nínú ayé ni òjò ṣàṣeyọrí nírìn àjò. Ọ̀rẹ́ tó ń bá rìnrìn àjò ni òjò ṣàṣeyọrí. Olúwa finá pín èmi àti ọ̀rẹ́ tí ò jẹ́ rìnrìn àjò kí n ṣàṣeyọrí. Olúwa finá pín wa níyà, Olúwa pín wa níyà, ẹ̀mí mọ́ pín wa níyà, ẹ̀mí mọ́. Ẹlòmíì ọkùnrin ló bá rìnrìn àjò wọ́n sì bá rìn àjò ẹ̀ jẹ́ mọ́ lọ́wọ́. Ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló ń ṣègbé nígboro lénìí tó jẹ́ pé ẹni tí wọ́n bá ọkùnrin tán bá rìnrìn àjò òun ló ba ìrìn àjò ayé wọn jẹ́. Ẹ wo obìnrin míì ìmí ò bímọ, tó bá ti bímọ kan ọmọ méjì, ọkùnrin tó bá pàdé ló ba ìrìn àjò ayé ẹ̀ jẹ́, kò sì báláǹsì mọ́. Ẹlòmíì tó bá bímọ kan ó lè mọ́ bí míì mọ́. Ẹlòmíì ìjọ tó bá ti divorce ayé rẹ̀ lè mọ́ nítumọ̀ mọ́. Ẹni tó bá rìnrìn àjò ni. Olúwa ta ni mo bá rìnrìn àjò? Olúwa ṣe bí wọ́n lọ bá àtúntò, ó yá tò ayé mi tò, ẹ̀mí mọ́ tò ayé mi tò, ẹ̀mí mọ́ tò ayé ọmọ mi tò, ẹ̀mí mọ́ tò ayé ọkọ mi tò. Ẹ gbọ́ nǹkan tí mò ń sọ ni, o rò pé mo kàn ń sọ̀rọ̀. Ẹni tí mò ń gbọ́ ni àwọn ìrìn àjò, àwọn àtúnṣe tí Ọlọ́run fẹ́ ṣe ni mo fi ń gbàdúrà. Ẹlòmíì obìnrin míì ẹni tó bá pàdé láàárọ̀ ọjọ́ ayé rẹ̀ tó bímọ kan fún, àtìgbà náà láti dá ìrìn àjò rẹ̀ rú. Ọlọ́run sì lọ́lọ́run ló ń fẹ́ tó ìrìn àjò ìtò. Ó yá sọ fún Ọlọ́run pé Olúwa ṣe bí wọ́n lọ́lọ́run àtúntò, ó yá tó ìrìn àjò ayé mi tò. Olúwa tó ìrìn àjò ayé mi tò. Obìnrin míì ọkọ àkọ́kọ́ fẹ́ rẹ̀ láyé, ọkùnrin tó gorí rẹ̀ lákọ́kọ́ láyé ló ba ìrìn àjò rẹ̀ jẹ́. Òun ló sọ di àgbéjúlẹ̀ fún àwọn ọkùnrin míì. Ó yá sọ fún Ọlọ́run pé Olúwa ìrìn àjò ọjọ́ méje yìí mọ̀mọ̀ ṣeré, mo bẹ̀ ọ́ nítorí ti Ọlọ́run. Mọ̀mọ̀ ṣeré, mo mọ̀ fẹ́ kó gbàdúrà takuntakun ni, mọ̀mọ̀ jẹ́ ó rè ọ́ pé Olúwa tó ìrìn àjò mi tó mú mi rìnrìn àjò ìṣerere. Olúwa mú mi rìnrìn àjò ìṣerere. Ìrìn àjò ẹkún tí mo rìn yìí ti tó nínú ayé mi. Olúwa mú mi rìnrìn àjò ìṣerere. Olúwa mú mi rìn. Ẹlòmíì ọkùnrin tó bá rìnrìn àjò ọkùnrin dáadáa ni o, ṣùgbọ́n ìyá ọkọ ló bá rìn àjò wọn jẹ́. Olúwa tó ìrìn àjò mi ṣe fún mi Olúwa lónìí. Ẹ̀yin ogun ọ̀run ó yẹ tó ìrìn àjò ayé mi ṣe. Ọmọ gbàdúrà fọmọbìnrin kan ó lóun àti boyfriend òun àwọn máa ń fi igbó àti sìgá àwọn máa ń fi ràn kan ni. Ọmọkùnrin bá ní àjò ayé rẹ̀ jẹ́. Ó yá gbàdúrà pé Olúwa ta ni mò ń bá rìn tó ń ba ìrìn àjò ayé mi jẹ́. Olúwa gbà mí, Olúwa gbà mí, Olúwa gbà mí. Ọmọ ọ̀pọ̀lọpọ̀ ìyàwó ilé lónìí, ọkọ tí wọ́n fẹ́ sílé tó fẹ́ wọn sílé ló bá ìrìn àjò ayé wọn jẹ́. Ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin lónìí ló kàn ń rìn kiri tí ayé rẹ̀ ò nítumọ̀. Ìyàwó tán gbé sílé ni o, olórí èmèrè pọ́nbélé.
òun ló bá ìrìn àjò wọn jẹ́ tí ayé wọn ò fi nítumọ̀. Ó jẹ́ gbàdúrà pé Olúwa ta ni mo gbé sílé tó bá ìrìn àjò ayé mi jẹ́. Ọkùnrin mi wà lábẹ́ ohùn yìí báyìí, ìyàwó àkọ́fẹ́ tó fẹ́ ló bá ìrìn àjò ayé rẹ̀ jẹ́. Ibẹ̀ láyé rẹ̀ ò ti nítumọ̀ mọ́. Gbogbo ohun tó ní láyé rẹ̀ ìyàwó yìí ti palẹ̀ mọ́. Ó jẹ́ gbàdúrà. Àbúrò pẹ́rù tá a kójọ ni mò ń sọ pé ìyàwó palẹ̀ mọ́. Mọ́tò ló rò pé mo ló palẹ̀ mọ́ àbílé. Bó bá palẹ̀ mọ́tò mọ́ ṣe kò ní rà mí. Bó bá palẹ̀ ilé mọ́ ṣe kò ní kọ́ mi. Ṣùgbọ́n tí Ọlọ́run fún wa látọ̀run, ìyàwó burúkú tó kọ́kọ́ bá pàdé nínú àjò ayé rẹ̀, ó ti ba ìrìn àjò yìí jẹ́. Ọlọ́run sì lóun ti ṣe tán tó fẹ́ tún ìrìn àjò yìí, òun fẹ́ tún tò. Ó yá pariwo pé Jésù, ìrìn àjò mi Olúwa bá mi tún tò. Mú mi rìn ìrìn àjò ìṣerere. Ẹ̀mí mọ́ mú mi rìn ìrìn àjò ìṣerere. Ayérayé mú mi rìn ìrìn àjò ìṣerere. Wò mo bí ọ́ torí ìtọ́lọ́run, ìwọ tó mọ̀ pàdúrà yìí wà very important sí ọ. Ó jẹ́ gbà dáadáa. Ó jẹ́ mọ́ kọ́pí. Nínú ayé yìí ọ̀pọ̀lọpọ̀ ló wáyé wá kọ́pí. Ọ̀pọ̀lọpọ̀ ojú tí ó kálukú fi rí ayé yìí ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ẹlòmíín wò pé ilé ayé yìí àwa cruise fọ́ọ̀n ni. Mo kàn wá cruise fọ́ọ̀n ni. Ẹlòmíín sì wò pé ilé ayé yìí mo wá gbàdúrà àṣeyọrí ni. Inú ayé tí mo wà yìí mi ò wá yé ìwà sùn ẹ̀kọ́. Ẹlòmíín ilé ayé yìí kò sá mọ́ manage ẹ̀. Ìwọ tó mọ̀ pé ò fẹ́ manage òṣì, ò fẹ́ manage wàhálà, ó jẹ́ gbàdúrà. Ó jẹ́ gbàdúrà. Ó ti lọ kó ṣombo lára obìnrin. Ìrìn àjò tó rìn pẹ̀lú rẹ̀, òun ló ba ìrìn àjò rẹ̀ jẹ́ lónìí. Òun ló ṣe wà lójú kan tó wà yìí. Ó jẹ́ gbàdúrà pé Olúwa tú mi sílẹ̀. Ẹ̀mí mímọ́ tú mi sílẹ̀. Ìrìn àjò ìṣerere tó fẹ́ mú mi rìn, Olúwa bá mi bẹ̀rẹ̀ sí rìn láti òní lọ. Olúwa tàn mọ́lẹ̀ sí ọ̀nà mi. 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 Olúwa mú mi rìn ìrìn àjò ìṣerere. Ọlọ́run lòun ó rí i pé tí Ọlọ́run bá fún wa ní mẹ́sẹ̀jì àbí tọ́pìkì kan, yóò sì fìdí ẹ̀ múlẹ̀ fún mi pé sórí pé èmi ni mo fìdí ọ̀rọ̀ yìí múlẹ̀ fún ọ. Ó jẹ́ gbàdúrà lónìí pé Olúwa mú ayé mi rìnrìn àjò ìṣerere. Ìwọ mọ̀mọ́ tí ọkọ rẹ ọmọ rẹ ò tí ì lọ́kọ, ọmọ rẹ ò tí ì láya, ó jẹ́ gbàdúrà pé ìrìn àjò ọmọ mi, Olúwa bá mú ọmọ mi rìnrìn àjò ìṣerere. Má jẹ́ kó ọmọ mi ó rìnrìn àjò wàhálà, má jẹ́ kó ọmọ mi ó rìnrìn àjò ìdààmú, má jẹ́ kó ọmọ mi ó rìnrìn àjò ẹkún. Ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló mọ̀ dà. Ọmọbìnrin kan sọ ìrìn àjò ẹ̀ fún mi. Ó ní dádì, ó lọ́mọ àkọ́kọ́ tóun kọ́kọ́ bí. Ó ní torí ó láwọn ọmọ yìí ò jọra wọn, oníṣẹ́ ẹ̀rí wọn ni. Mo ní èmi èyí tọpinpin tí èmi Ọlọ́run ò bá ti sọ fún mi tàbí tí ẹlọ́rọ̀ ò bá sọ fún mi. Ó ní ọ̀tọ̀ ni ó lọ́tọ̀ ni bàbá alágbájá, ọ̀tọ̀ ni bàbá eléyìí. Olúwa o, ta ni mo bá ìrìn àjò nínú ayé tó fẹ́ ba ìpín mi jẹ́. Olúwa ṣàánú mi, bá mi tún ìpín mi tò. Olúwa bá mi tún ìpín mi tò. Ẹ̀mí mọ́ bá mi tún ìpín mi tò. Ẹlòmíì bá ẹ̀gbọ́n rẹ̀ rìn, ẹ̀gbọ́n yìí ló sì bá ìrìn àjò rẹ̀ jẹ́. Ẹlòmíì ẹ̀gbọ́n ìyá rẹ̀ ló bá rìn tó bá ìrìn àjò rẹ̀ jẹ́. Ẹlòmíì gbàdúrà ọ̀rẹ́ bàbá ẹlòmíì ló bá ìrìn àjò rẹ̀ jẹ́. Ẹlòmíì ọ̀rẹ́ tó bá rìn láti ilé ìwé ló bá ìrìn àjò rẹ̀ jẹ́. O sì ké pe Ọlọ́run pé Olúwa tún ìrìn àjò mi ṣe. Ìwọ tó lọ́rẹ̀ olè, o mọ̀ pé òun ló bá ìrìn àjò rẹ̀ jẹ́. O sì gbàdúrà pé Olúwa ṣàánú mi, ẹ̀mí mímọ́ ṣàánú mi. Ìgbà tèmi náà ń bá àwọn kan rìn, àwọn tí mò ń sọ yìí, wọ́n lè mu fóyì nínú ọtí. Wọ́n lè mu fóyì nínú ọtí. Monday to Saturday la fi ń lọ klọ́ọ̀bù. Nígbà tí mo ronú pé àwọn tí mo ń bá rìnrìn àjò yìí, ìrìn àjò yìí ò lè jẹ́ ìrìn àjò ìṣerere fún ayé mi. Mo yẹra fún wọn. Mo yẹra. Ìwọ náà ta ló ń bá rìnrìn àjò tó lò ní rìnrìn àjò àṣeyọrí nínú ayé? Ó jẹ́ yẹra fún wọn bí Olúwa gbà mí. Olúwa gbà mí. Ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló wà nínú ìdè. Ọkùnrin tí wọ́n bá rìnrìn àjò ìgbéyàwó ló ba ìrìn àjò wọn jẹ́. Ológo ọmọ ni Ọlọ́run dá ọ dáradára. Ìwọ náà wo gbogbo tó o bá dáwọ́lé, o máa ń ṣàṣeyọrí. Ṣùgbọ́n lẹ́ẹ̀kan náà gbogbo ẹ̀ ó kàn lọ lẹ̀ fì. Tó o bá pàdé aláàánú, ìwọ àtàláàánú ó jọ rìnrìn àjò ọdún kan, yóò kàn tó gbàgbé rẹ ní ọ̀nà gbogbo ọ̀nà wàá dí gágágágágá. Olúwa ó yá lànà fún mi. Olúwa fẹ́ mú mi rìnrìn àjò ìṣerere. Àmọ́ tí ìgbàdúrà o sì gbàdúrà yìí pé Olúwa fẹ́ mú mi rìnrìn àjò ìṣerere. Olúwa ṣàánú mi. Olúwa ṣàánú mi. Mú mi rìnrìn àjò ìṣerere. Mú àwọn ọmọ mi rìnrìn àjò ìṣerere. Olúwa ṣàánú mi. Mú ayé mi rìnrìn àjò ìṣerere. Ayé mi dọwọ́ rẹ bàbá. 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 Ẹlòmíì ibi iṣẹ́, ibi tó ti lọ ṣiṣẹ́,
ibẹ̀ láti bàrẹ̀ àjò rẹ̀ jẹ́. Mọ́mí I got job, mọ́mí I got job, iṣẹ́ àkọ́kọ́ tọmọ mi kọ́kọ́ rí, ibẹ̀ láti bàrẹ̀ àjò rẹ̀ jẹ́. Ẹlòmíì inú ilé tó kọ́kọ́ gbé láti bàrẹ̀ àjò ayé rẹ̀ jẹ́. Ọlọ́run sì ṣèpè lérí pé òun fẹ́ mú ọ rìnrìn àjò ìṣerere, ó wá ṣe súkẹ́súkẹ́, ó lè gbàdúrà pé Olúwa ohùn mi ni kó kọ́kọ́ gbọ́ nínú àdúrà ayọ̀ lọ́jọ́ méje yìí. Ohùn mi ni kó kọ́kọ́ gbọ́ Olúwa, ohùn mi ni kó kọ́kọ́ gbọ́ ẹ̀mọ́, ohùn mi ni kó kọ́kọ́ gbọ́. Ẹlòmíì ilé tá a bí sí òun láti bàrìn àjò ayé rẹ̀ jẹ́. Ó sì gbàdúrà pé Olúwa ohùn mi ni kó kọ́kọ́ gbọ́, Olúwa ohùn mi ni kó kọ́kọ́ gbọ́, Olúwa ṣàánú mi, mú mi rìnrìn àjò ìṣerere, ẹ̀mọ́ mú mi rìnrìn àjò ìṣerere. Nítorí kò sí rábẹ̀ èèyàn wọ́n ti help ẹ̀ lọ́tún lọ́sì. Àánú ẹ̀ mọ̀ ṣe mí, àánú ẹ̀ ó ṣe mí. Ó sì gbàdúrà pé Olúwa bá ń tó ìpín mi yàn, Olúwa mú mi rìnrìn àjò ìṣerere. Ẹ wo Jósẹ́fù, Ọlọ́run mú mi rìnrìn àjò ìṣerere. Ẹ wo bí wọn bá ṣe bà ìrìn àjò Jósẹ́fù jẹ́. Ká lọ́lọ́run ò sí pẹ̀lú ẹ̀ ni, ká lọ́lọ́run ò bá rìnrìn àjò. Ẹ wo ìgbà tán ni ẹja ká pa, ká sọ pé ẹranko búburú ti pa á jẹ. Ká lọ́lọ́run ò sí pẹ̀lú Jósẹ́fù ni wọ́n pàdánù, wọ́n bá rìn àjò ẹ̀jẹ̀ ni. Ṣùgbọ́n Ọlọ́run pẹ̀lú rẹ̀. Ìwọ náà pariwo pé Olúwa pẹ̀lú mi, Olúwa pẹ̀lú mi, Olúwa pẹ̀lú mi, Olúwa pẹ̀lú mi, mú mi délẹ̀ lérí mi. Ọlọ́run pẹ̀lú Jósẹ́fù, ó sì mú Jósẹ́fù délẹ̀ lérí. Àwọn tán fẹ́ pa àwọn sì padà wàá forí balẹ̀ fún. Ó gbàdúrà pé Olúwa ta ló lòun ó ba ìpín ìrìn àjò mi jẹ́. Olúwa jẹ́ kó padà wàá forí balẹ̀ fún mi. Olúwa jẹ́ kó padà wàá forí balẹ̀ fún mi. Olúwa jẹ́ kó padà wàá forí balẹ̀ fún mi. Olúwa mú mi kò sí tọ́lọ́run mi ò lè yí padà. Má jẹ́ kó rẹ̀ ọ́, má wò pé mo ti ń gbàdúrà látọdún yìí, má wò pé mo ti ń gbààwẹ̀ látọdún yìí, má wò pé mo ṣẹ̀ṣẹ̀ mọ Jésù ni. Jésù ò mọ ẹni tó ṣẹ̀ṣẹ̀ mọ òun, kò mọ̀ pé nìkan gbàdúrà tipẹ́. Ọjọ́ tó bá ti ṣíwèé ìrántí kọ́, ó sì kàn náà nìyẹn. Ó yá pariwo pé Olúwa ṣíwèé ìrántí kàn mí, mú mi rìnrìn àjò ìṣerere. Ẹ̀mí mọ́ ṣíwèé ìrántí kàn mí, Olúwa mú mi rìnrìn àjò ìṣerere, Olúwa mú mi rìnrìn àjò ìṣerere. Ẹlòmíì wòlíì ló bá rìn àjò ayé rẹ̀ jẹ́ nípa pé ìyá rẹ̀ àjẹ́ ni, ìyá rẹ̀ àjẹ́ ni, ẹ̀gbọ́n rẹ̀ àjẹ́ ni, àbúrò rẹ̀ àjẹ́ ni, wọ́n sì bàrẹ̀ àjò ayé rẹ̀ jẹ́. Ó yá gbàdúrà. Èmi àtọmọbìnrin kan sọ̀rọ̀. Olúwa gbà mí. Ẹjá gbàdúrà, ẹjọ́ ẹ̀yin ìyá gbàdúrà yìí. Àwọn nǹkan mi wà tó jẹ́ pé mo máa ń gbọ́, mi ò ní lè fi wàásù, mi ò ní lè sọ síta. Ọlọ́run fi ìṣípayá hàn mí nípa ọkọ ẹ̀, mo sì sọ fún ọkọ ẹ̀ pé sọ báyìí lọ ṣe báyìí lọ ṣe báyìí, ó sì kọ̀. Àṣírí wa ń tú. Ọmọ yín ní dádì, n ò mọ̀ pọ́kọ mi wà nínú ẹgbẹ́ awo. Mo láṣìírí ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí tú fún ọ. Ṣé bẹ́ẹ̀ mi sọ fún ọ pé àṣírí ó tú, ìwọ mọ̀ wọ́ọ̀rì. Ó dádì ẹ̀ sọ ń tẹ́ ẹ rí, mo ní mi ò ní sọ fún ọ, ṣùgbọ́n àṣírí ó máa tú fún ọ fúnra rẹ. Ó sì gbàdúrà pé Olúwa ta ni mò ń bá. Ọkùnrin míì ló fobìnrin míì sínú ìdè. Ìyà tó ń jẹ yìí kì í ṣe ìyà lásán. Ẹni tó bá rìnrìn àjò ló fi ọ́ sínú ìdè. Ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ni obìnrin fi wọ́n sínú ìdè. Ọ̀pọ̀lọpọ̀ obìnrin ni ọkùnrin fi sínú ìdè. Tẹ́sì jọ ń sùn tẹ́jọ́ ń jí. Tẹ́jọ́ ń sùn tẹ́jọ́ ń jí. Ẹ má bínú ẹ̀yin ìyá mi. Obìnrin burú. Ẹ jọ̀ọ́ ẹ má bínú, ẹ forí jì mí. Obìnrin burú. Ìwà ọkùnrin ó jẹ́ múra kó gbàdúrà. Ọkùnrin inú fùfù nìkan la ní. Tí ọkùnrin ò bá fẹ́ràn rẹ mọ́, tí ọkùnrin ò bá fẹ́ràn rẹ, tí ò láìkì rẹ mọ́, kò ní gorí rẹ mọ́, kò tí ẹ ní ọkùnrin ò ní wú ọkùnrin náà mọ́. Ṣùgbọ́n bí obìnrin bá fẹ́ fi ọ̀bẹ sí ọlọ́rùn báyìí, tó fẹ́ kọ́ ọ báyìí, tó mọ̀ pé òun fẹ́ dúnbù rẹ, yóò sì tún gbà kó mọ gorí òun, yóò sì mọ bọ́ rẹ ni, ó sì fẹ́ pa ọ́. Ó sì gbàdúrà. Ẹ má bínú ẹ̀yin ìyá mi, kì í ṣe gbogbo obìnrin. Ntí Ọlọ́run fi hàn mí ni mò ń sọ, ó ní mò ń yí padà sí àdúrà pé wo obìnrin tí ó bá gbé ọ̀bẹ sí ọlọ́run báyìí yóò máa bá ọ fẹ̀yìn, ó tún gorí rẹ̀, yóò tún bọ́ ọ ṣeré, ó tún sóúnjẹ fún ọ, ó tún jẹ, ó sì fẹ́ du ọlọ́run, ó sì fẹ́ kó du ọrùn yìí kó rẹ̀ já kó tó mọ̀ kó tó lè gbàdúrà pé Olúwa fi iná pín wa níyà. Olúwa gbà mí, bá mi rìnrìn àjò yìí, Olúwa bá mi rìnrìn àjò yìí, ẹ̀mí mọ́ bá mi rìnrìn àjò yìí, ẹ̀mí mọ́ bá mi rìnrìn àjò yìí, ẹ̀mí mọ́ bá mi rìnrìn àjò yìí. Ọkùnrin míì náà sì dájú, ìkà lọkùnrin míì, kì í ṣe obìnrin nìkan. Ọkùnrin míì yóò so obìnrin dálákìsà, yóò sì máa bọ́ ọ̀rẹ́ rìn nínú ilé, yóò sì máa pe dìá, yóò máa pe ọ̀ní, ó sì ń sọ dálákìsà, ó sì ń pa ògo mọ́ ọlá, ó sì ń lọ ṣáájò kiri pé ìyàwó mi ò gbọ́dọ̀ gbérí jù mí lọ, ìyàwó mi ò gbọ́dọ̀ gbérí jù mí lọ. Ìwọ náà sì ń fẹ̀yìn, ó sì gbàdúrà pé Olúwa bá ń ṣiṣẹ́ lórí ìrìn àjò ẹ. Ẹni tí ò fẹ́ kó o bá mi rìnrìn àjò ìṣerere, Olúwa bá ń ṣiṣẹ́ lórí ìrìn àjò ẹ. Ẹni tó fẹ́ tó díṣẹ́ ìránṣẹ́ mi lọ́wọ́, Olúwa bá mi ṣiṣẹ́ lórí rẹ̀. Ẹni tó ń di ayé mi lọ́wọ́, Olúwa bá mi ṣiṣẹ́ lórí rẹ̀. Ó yẹ gbàdúrà, ẹ pé Jésù, ẹ pé Jésù, ẹ pé Jésù pé Olúwa bá ń ṣiṣẹ́ lórí rẹ̀, bá ń ṣiṣẹ́ lórí rẹ̀. Ẹni tó lò ní bá mi rìnrìn àjò ìṣerere, ẹni tó ní mi ò ní délẹ̀ lérí mi nínú ìrìn àjò ìṣerere yìí, Olúwa ṣiṣẹ́ lórí ọ̀rọ̀ rẹ̀, Olúwa ṣiṣẹ́.
ẹ tí ì rí ìyá tí mo sọ pé ọmọ mi ọmọ lágbájá ọmọ kìnìkan ọmọ kìnìkan ọmọ kìnìkan ọmọ gbá òun ló sì dé mọ́lẹ̀ ó sì dé mọ́lẹ̀ ṣe bẹ́ẹ̀ ràn mí ni ibi ń bá dé mọ́ náà ni mo dé mọ́ ẹ̀yin ẹ fi ilẹ̀ ẹ ṣáàjẹ́ kí mi ò máa fún léèrí jẹ́ bí mo dé mọ́ yóò sì mọ èrí tí ń fọ kì í ṣe èrí tẹ́ran jẹ oúnjẹ ìwọ̀sí ni ó máa jó jẹ aṣọ ìwọ̀sí ló máa wọ̀ bàtà ìwọ̀sí ló máa wọ̀ owó ìwọ̀sí ló máa ná òun ló sì dé ọmọlẹ̀ tí ń fún ọ léèrí jẹ ó sì pariwo pé olúwa gbà mí ó mú mi rìnrìn àjò ìṣerere ayérayé mú mi rìnrìn àjò ìṣerere ó sì gbàdúrà mọ́ ṣàánú ọlọ́run ẹ wò kì í ṣe ibi tó rẹ̀ mí dé ó yẹ kí n máa sùn ní báyìí ká máa ṣe kí n máa sùn kò yẹ kí n ṣe nǹkan kan lónìí ó yẹ ká ẹ mọ̀ èmi parọ́ ṣùgbọ́n ọlọ́run sọ fún mi pé wò ọmọ mi mo rán ọ níṣẹ́ olóore ọ èmi mo gbéṣẹ́ lé ọ lọ́wọ́ wá lóore ọ mo kọ́kọ́ sọ pé ẹja gbàdúrà yìí mo lé prayer point yẹn ẹni tó bá wà ń bí láàárọ̀ mo ní lánàá mo ní ó yá ẹja gbàdúrà yìí pé olúwa mú mi rìnrìn àjò ìṣerere ó ní ọmọ mi ò gbọ́ràn mo tún ní ó yá ẹ̀yin ẹbí ẹ̀yin ìdílé ó yẹ lọ gbàdúrà yìí fọjọ́ méje o ẹ rí i pé ẹ gbà o ìrìn àjò ìṣerere ó ní ṣé mo ránṣẹ́ olóore ọ kò burú olúwa kò burú àtúndọ̀ gbà á ni àbí bẹ́ẹ̀ mo ṣe sọ pé àtúndọ̀ gbà á nígbà tí ẹni sì send voice message pé dádì láti ọ̀sán ni mo ti wà lórí àdúrà olúwa mú mi rìnrìn àjò ìṣerere pẹ̀lú Genesis 37 ológo ni fún ọlọ́run lókè ọ̀run ògo ni fún ọlọ́run lókè ọ̀run ògo ni fún ọlọ́run lókè ọ̀run nígbà tá a gba àdúrà ẹ̀jẹ̀ Jésù lórí ẹ̀jẹ̀ Jésù pé ẹ̀jẹ̀ Jésù ó yàtọ̀ ayé mi ṣe nígbà tí àwọn kan wà tán máa ń gbàdúrà fún iṣẹ́ ìránṣẹ́ yìí nígbà tán fẹ́ parí àdúrà wọ́n pè mí pé kí n bá wọn round up àdúrà táwọn fẹ́ gbà pé kí n bá wọn round up ẹ̀ nígbà tán máa fi parí àdúrà tí wọ́n gbà last ni pé olúwa ẹ̀jẹ̀ rẹ jẹ́ kó ṣiṣẹ́ nínú ayé wa nínú ìránṣẹ́ mo kàn rẹ́rìn ni pé ṣé ẹ mọ̀ pé tọ́pìkì tá a fẹ́ fi gbàdúrà dé alẹ́ òní òun lẹ fi gbàdúrà lọ́sàn-án yìí ọlọ́run ó sọ pé in tí mo bá ní kẹ́ ẹ ṣe màá fi díẹ̀ múlẹ̀ màá sì fi hàn ó yẹ ẹjẹ́ sọ fọlọ́run pé olúwa fẹ́ mú mi ìrìn àjò ìṣerere ìrìn àjò àkọ́kọ́ mọ̀ rèé ló tún gbàdúrà súkẹ́súkẹ́ ìrìn àjò àkọ́kọ́ mọ̀ rèé ló ń wẹnu mi súùtù mi ló ń wọ̀ ó yá mọ̀ wò ó sì gbàdúrà kó ké lóhùn rárá pé olúwa ibi táyé dè mí mọ́ olúwa tú mi sílẹ̀ ibi táyé dè mí mọ́ tọ́ ní mi ò ní bọ́ ìrìn àjò ìṣerere olúwa tú mi sílẹ̀ ibi táyé dè ìdílé mi mọ́ olúwa tú mi sílẹ̀ olúwa tú mi sílẹ̀ olúwa tú mi sílẹ̀ olúwa tú mi sílẹ̀ ẹ wo àǹfààní kan tẹ̀yin tẹ́ wà lábẹ́ òkè àánú ìtúsílẹ̀ ń jẹ tẹ́ ẹ mọ̀ òkè àánú ìtúsílẹ̀ báyìí bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ àwa ti wà ní àárọ̀ Monday káwọn kan tó gbàdúrà lọ́jọ́ Monday ẹ̀yin tí ń gbàdúrà lọ́jọ́ Monday ẹ̀ sì sọ fọlọ́run pé olúwa bó ṣe gbé Australia borí gbogbo àgbáyé olúwa ó yá gbé mi borí ogun ayé mi olúwa gbé mi borí ogun ayé mi ní kí gbogbo àgbáyé ó tó sọ pé happy new year Australia ni ó kọ́kọ́ sọ pé happy new year àwọn ti máa bọ́ sí on the 2 kẹ́yìn ó tó ṣe happy new year ní Nàìjíríà àwọn ò sì bọ́lọ̀ ń sọ̀rọ̀ pé olúwa ó nídìí àti túmọ̀ tó ṣe gbé mi wá sí Australia olúwa gbé mi borí ogun mi 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 ẹ gbàdúrà tí ọlọ́run já ìdè tí ayé fi dì ọ́ bó ò ní bá ọlọ́run rìnrìn àjò ìṣerere gbàdúrà pé olúwa máa já 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 ìdè táyé fi dè mí táwọn ní mi ò ní rìnrìn àjò ìṣerere olúwa máa já ẹ̀mí mọ́ 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 máa já olúwa máa já dànù olúwa máa já dànù gbogbo ìdè ìdílé bàbá mi gbogbo ìdè ìdílé ìyá mi gbogbo ìdè ìdílé ọkọ mi táwọn ní mi ò ní rìnrìn àjò ìṣerere ẹ̀yin ogun ọ̀run ó yẹ máa já ó yẹ máa já ó yẹ máa já lórí iṣẹ́ ìránṣẹ́ mi ó yẹ máa já lórí ayé àwọn ọmọ mi ó yẹ máa já ọlọ́run òkè àánú ìtúsílẹ̀ ọba tó pọ̀ nípa àti agbára ìwọ ló ní ká rìnrìn àjò yìí fún odidi ọjọ́ méje ní orúkọ Jésù Kristi olùgbàlà gbogbo ìdè tí ayé fi dè mí gbogbo ìdè tí ayé fi dè ọmọ mi ẹ̀yin ogun ọ̀run ó yẹ máa já gbogbo ìdè tí ayé fi dè aya mi ẹ̀yin ogun ọ̀run ó yẹ máa já gbogbo ìdè tí ayé fi dè iṣẹ́ ìránṣẹ́ mi ẹ̀yin ogun ọ̀run ó yẹ máa já tí ìdè bá wà lẹ́sẹ̀ èèyàn bó o lo ṣe fẹ́ rìnrìn àjò ìṣerere tí ìdè bá wà lọ́wọ́ rẹ bó o lo ṣe fẹ́ fi ọwọ́ gbà tó bá rìnrìn àjò ìṣerere kò ní yà ọ́ ó máa fà ní ó yá gbàdúrà pé olúwa gbogbo iṣẹ́ tí ẹ̀mí òkùnkùn fi ìgbín ṣe nínú ayé mi pé kí n máa fà kí ní àjò mi máa fà olúwa ó yá máa já dànù olúwa máa já dànù olúwa máa já dànù ó yá máa já dànù olúwa máa já dànù olúwa máa já dànù olúwa máa já dànù òwò ọdún tó ti wà lé ọkọ wo bó ṣe ń fà bí ìgbé òwò ọdún tó ti wà lóyìnbó wo bó ṣe ń fà bí ìgbé
ìdè, Olúwa já ìdè yìí, ẹ̀mí máa já ìdè yìí, Olúwa já ìdè yìí. Ọdún tó ti parí yunifásitì wo bó ṣe ń fà bí ìgbín, ó yá gbàdúrà pé Olúwa gbogbo ibi tí ayé dè mí mọ́ nínú ìrìn àjò mi láti ilé tí mo gbé rí, Olúwa ó yá bàbá tú mi sílẹ̀, Olúwa tú mi sílẹ̀, Olúwa tú mi sílẹ̀, Olúwa tú mi sílẹ̀, Olúwa tú mi sílẹ̀. Ọlọ́run òkè àánú ó yá àkókò ìtúsílẹ̀ rí, àkókò ìtúsílẹ̀ mi rí, àkókò ìtúsílẹ̀ mi rí, àkókò ìtúsílẹ̀ mi rí, àkókò ìtúsílẹ̀ mi rí. Olúwa tú mi sílẹ̀, Olúwa tú mi sílẹ̀, Olúwa tú mi sílẹ̀, Olúwa tú àwọn ọmọ mi sílẹ̀, Olúwa tú ìdílé mi sílẹ̀, Olúwa tú iṣẹ́ ìránṣẹ́ mi sílẹ̀ ní orúkọ Jésù. Olúwa tú iṣẹ́ ìránṣẹ́ mi sílẹ̀, Olúwa tú iṣẹ́ ìránṣẹ́ mi sílẹ̀. Ó yá wá gbàdúrà yìí pé Olúwa agbára ni kó o fún mi. Bó o bá ní agbára ẹ̀mí mọ́, o ò lè bọ́ lọ́rùn rìnrìn àjò ìṣerere o. Bó o bá dágbére méjì ọ̀nà, ẹ̀ṣẹ̀ lè yọjú kó o tọwọ́ bẹ̀ṣẹ̀, ìjà lè wá kó o jà. Ṣùgbọ́n tó bá ní agbára, ó borí ogun yìí, ó sì rìnrìn àjò ìṣerere, ó sì dé ilẹ̀ ìlérí. Ó yá sọ fún Olúwa pé Olúwa ayé mi ń fi agbára, ayé mi ń fi agbára, Olúwa gbé agbára wọ̀ mí kí n lè bọ́ rìnrìn àjò ìṣerere yìí. Olúwa gbé agbára wọ̀ mí. Ẹ wò ó tí àwọn èèyàn bá ń sa eré ìje, ọ̀pọ̀lọpọ̀ lọ́jọ́ bẹ̀rẹ̀ ìpinnu wọn gbà tán dọwọ́ délẹ̀ pé ó yá tẹ́ bá ti gbọ́ 1 2 3 go, wọ́n jọ ní ìpinnu kan náà ni pé àjọ bẹ̀rẹ̀ ni. Ìpinnu tán sì jọ ní ni pé èmi ni ń ó kọ́kọ́ gbégbó orókè, ẹnìkejì náà ní èmi ni ń ó gbégbó orókè, wọ́n jọ pinnu ni. Ṣùgbọ́n bó bá yá bí eré bá ń lọ, ẹ rí i pé àwọn kan ó dàgbede méjì wọn ó ṣubú, àwọn kan yóò rẹ̀ wọ́n lágbede méjì wọn ó rọra máa sa eré. Bẹ́ẹ̀ sì ni kò ní rí àwọn kan wọ́n máa sáré bí ẹtu. Ó yá pariwo pé Olúwa ẹ̀mí ìrẹ̀wẹ̀sì nínú ayé mi ó yẹ máa dòkú, ẹ̀mí ìrẹ̀wẹ̀sì, ẹ̀mí tí máa jẹ́ ó súyàn, ẹ̀mí tí máa jẹ́ ó rẹ̀yàn, tí mi ò fi ní bọ́ rìnrìn àjò ìṣerere yìí parí. Olúwa ó yẹ sọ́dọ̀kú, ẹ̀yin ogun ọ̀run ó yẹ sọ́dọ̀kú, ó yẹ gbàdúrà 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 gbàdúrà. Olúwa ó yẹ sọ́dọ̀kú, Olúwa ẹ sọ́dọ̀kú, Olúwa ẹ sọ́dọ̀kú, Olúwa ẹ sọ́dọ̀kú, Olúwa ẹ sọ́dọ̀kú, ó yẹ sọ́dọ̀kú, ẹ̀yin ogun ọ̀run ó yẹ sọ́dọ̀kú, ó yẹ sọ́dọ̀kú, ó yẹ sọ́dọ̀kú, ó yẹ sọ́dọ̀kú, ó yẹ sọ́dọ̀kú ní orúkọ Jésù. Ó yẹ ró mi ní agbára, 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 ó yẹ ró mi ní agbára. Ẹ gbàdúrà, ẹ gbàdúrà. Mo gbọ́nà àlùmọ̀ ìkọ́rọ̀ yìí pé nígbà bá di on the 3rd màá join, on the 4th màá join, last day màá join. Ó ń tẹ́ra rẹ jẹ. Kò sọ́nà àbíjá lọ́rùn ọ̀pẹ. Eléyìí Ọlọ́run fẹ́ wọ ọkàn rẹ, ó fẹ́ wọ̀ ọ́ kó tó bá rìnrìn àjò ìṣerere yìí parí ni. Ó fẹ́ rí ọkàn rẹ. Ntí Ọlọ́run sọ fún mi ni mò ń sọ fún ọ yìí pé ọ̀nà àlùmọ̀ ìkọ́rọ̀ yìí ọjọ́ day 1 ó join, day 4 ó join, last day ó join. Ọlọ́run ní ọ̀nà àlùmọ̀ ìkọ́rọ̀ yìí òun ò ní gbọ́ tiẹ̀. Ó jẹ́ gbàdúrà pé Olúwa gbogbo ọ̀nà èrú tí mo fẹ́ gbà láti gba ìbùkún, Olúwa ṣàánú mi, má jẹ́ kí èṣù borí mi. Èṣù ní tọ̀, èṣù ní tọ̀. Ó yá gbàdúrà 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 pé Olúwa má jẹ́ kí n tún continue àdúrà yìí lọ́dún tí ń bọ̀. Olúwa jẹ́ kí àdúrà ọpẹ́ ni kó jẹ́ tèmi lọ́dún tí ń bọ̀. Àdúrà ìtàn rere, àbẹ́ẹ̀rí bẹ́ẹ̀ mi ṣe máa ń sọ̀tàn lónìí ni. Ẹ rò pé mo kàn máa ń sọ̀tàn lásán ni, mò ń fi ògo fún Ọlọ́run nínú ayé mi ni, mi ò kàn sọ̀tàn. Èmi náà fẹ́ kó máa fi ògo fún Ọlọ́run nínú ayé rẹ lọ́dún tó ń bọ̀ ni. Olúwa mo fẹ́ ẹ wò, mo ń sọ fún Ọlọ́run, mo ní tí n bá pé 50 years orí òkè ni mo ti fẹ́ ṣe, yóò sì rí bẹ́ẹ̀. Èmi tí n bá ti fẹ́ ni mo máa ń sọ. Mo ń sọ fún ìyàwó mi lọ́sẹ̀, mo ní tí n bá máa máàkì 50 years mi, orí òkè ni màá ti máàkì ẹ̀. Mo ní orí òkè ni, mi ò ní ṣe nílùú òyìnbó yìí. Orí òkè mi tí ì pé 50, ọmọdé ni mí, mo ṣe lé ní 20 díẹ̀ ni. Ṣùgbọ́n tí n bá mọ̀ pé 50 orí òkè ni màá ti ṣe. Ìwọ náà sọ fọ́lọ́run pé Olúwa nígbà tí n bá pé iye ọdún báyìí pẹ̀lú ayọ̀ ni mo fẹ́ ṣe, pẹ̀lú àjọyọ̀ láàrin àwùjọ ńlá ni mo ti fẹ́ ṣe. Àárín àwùjọ lórí òkè tí ó kún ríran ò ẹ̀rọ olórin ẹ̀mí lórí, kì í ṣe àwọn olórin ẹ̀mí tí kọ̀kọ́ kúkọ o, àwọn olórin ẹ̀mí tó jẹ́ pé iná ó máa jáde, iná àti àrá yóò máa jáde, lẹ́yìn bó máa wò ó pé ṣé àjànú kọ́ ni àwọn èèyàn yìí, ṣé wòlíì lélẹ́yìí, òun wo rẹ̀ mí. Ó yá gbàdúrà pé Olúwa mo fẹ́ kí ìtàn mi ó yí padà lọ́dún tó ń bọ̀. Olúwa ìtàn ọmọ mi mo fẹ́ kó yí padà. Mi ò fẹ́ gbàdúrà kan náà lórí ọmọ mi mọ́, mo fẹ́ kí ìtàn rẹ̀ ó yí padà. Ìrìn àjò ìṣerere yìí Olúwa jẹ́ kó fi yí ìtàn mi padà. Olúwa fi yí ìtàn ayé mi padà, fi yí ìtàn ayé ọmọ mi padà. Ìrìn àjò ìṣerere yìí ẹ̀yin ogun ọ̀run ó fẹ́ yẹ́yẹ́yẹ́ fi yí ìtàn ayé mi padà. Ó yẹ fi yí ìtàn ayé mi padà. Ó yẹ fi yí ìtàn ayé mi padà. Ó yẹ fi yí ìtàn ayé mi padà. Olúwa mo fẹ́ sọ ìtàn rere. 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 Olúwa mo fẹ́ sọ
sọ ìtàn rere, Olúwa mo fẹ́ sọ ìtàn rere lórúkọ Jésù. Ó yá ìrìn àjò ìṣerere, ó yá dìde nílẹ̀ níbi tí ayé dì ọ́ mọ́, ó yá dìde, gbogbo ìdè kó máa já, gbogbo àgádágodo ayé ó yá máa fọ́ dànù, gbogbo ìdè kó máa já nínú omi ara rẹ, nínú ẹ̀jẹ̀ ara rẹ, ibi tí ayé dì ọ́ mọ́ ó yá máa já dànù, ìdè máa já dànù, ó yá máa já dànù ní orúkọ Jésù, ó yá máa já dànù. Ìrìn àjò ìṣerere àjọ ṣe láṣeyọrí ni, àjọ rìn láṣeyọrí ni ní orúkọ Jésù, àjọ gbégbá ọpẹ́ ni láti inú ọ̀sẹ̀ yìí lọ orúkọ Jésù. Ìtàn wa yóò yí padà, ọ̀run nu omijé rẹ nù, gbogbo ìrìn àjò tó ti rìn èyí tó bá ìrìn àjò rere jẹ́ lórúkọ Jésù. Ọlọ́run àtúnṣe ó tún ayé rẹ ṣe ní orúkọ Jésù. Màmá ẹ ò ní sunkún mọ́, ẹ ò ní dààmú mọ́ lórúkọ Jésù, ẹ ò ní rí wàhálà mọ́ ní orúkọ Jésù. Mo pa á láṣẹ ni, mi ò dá lábàá ní orúkọ Jésù. Ó yẹ bẹ̀rẹ̀ sí ṣe rere, lórúkọ Jésù. Ìrìn àjò yìí ó yájọ rèé ni, àjọ gbèrè ibẹ̀ ni ní orúkọ Jésù. Bí Ọlọ́run ṣe sọ pé yẹ lọ nínú ìrìn àjò ọlọ́jọ́ méje, mo fẹ́ bá yín ní ìrìn àjò ìṣerere lórúkọ Jésù. Ìwọ náà bẹ̀rẹ̀ sí ṣe rere, ọmọ rẹ bẹ̀rẹ̀ sí ṣe rere, ọkọ rẹ bẹ̀rẹ̀ sí ṣe rere, ìdílé rẹ bẹ̀rẹ̀ sí ṣe rere ní orúkọ Jésù. Ó yá bẹ̀rẹ̀ sí ṣe rere ní orúkọ Jésù. Agbára tí mú yan ní kùnà lórúkọ Jésù, agbára náà dòkú. Agbára tí mú ní kùnà ó yá kó dòkú. Ẹ̀mí ìtànjẹ tó mú ní kùnà ó yá kó dòkú. Ẹ̀mí adínilọ́wọ́ tó mú ní kùnà ó yá kó dòkú ní orúkọ Jésù. Ẹ̀mí ìrẹ̀wẹ̀sì, ẹ̀mí oorun tó mú ní ṣìnà lórúkọ Jésù ó yá kó dòkú ní orúkọ Jésù. Ó ti rí bẹ́ẹ̀, àṣẹ ti gò ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín lórúkọ Jésù. Ẹjá bẹ̀rẹ̀ sí yin Ọlọ́run lógo, ó yẹ ẹjá bẹ̀rẹ̀ sí yin Ọlọ́run lógo, ẹjá bẹ̀rẹ̀ sí dúpẹ́ lọ́wọ́ bàbá, ẹjá bẹ̀rẹ̀ sí dúpẹ́ lọ́wọ́ atóbi jù pé ó ṣe, ẹ̀mí mọ́ ó ṣe, Olúwa ó ṣe o. Adúpẹ́ o bàbá fóore rẹ nínú ayé wa, adúpẹ́ o Ọlọ́run ìyanu, ọba tó pọ̀ nípa àti agbára. Olúwa ó ṣe o. Ẹ máa dúpẹ́ lọ́wọ́ rẹ̀, ẹ máa dúpẹ́, ẹjá dúpẹ́ pé Olúwa ó ṣe, ẹ̀mí mọ́ ó ṣe, ayérayé ó ṣe, ọba àwọn ọba ó ṣe. Lórúkọ Jésù àtúnṣe ti dé bá ayé rẹ̀. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, dúpẹ́ lọ́wọ́ bàbá, dúpẹ́ lọ́wọ́ atóbi jù pé Olúwa ó ṣe o. Ẹ̀yin ogun ọ̀run ẹ ṣe o lórí ayé àwọn ọmọ mi. Olúwa ó ṣe o. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Àgbọn wa bí mo ṣe sọ láàárọ̀ ní àná, ẹ kọ orúkọ àwọn ọmọ yín, ẹ kọ sí ara àgbọn yìí, kẹ ẹ ṣáà fi sílẹ̀. Ó dìgbà tí a bá parí ìrìn àjò ọjọ́ méje yìí kí a tó lò ó. Nígbà tí Ọlọ́run bá mú wa rìn ìrìn àjò ọjọ́ méje yìí lórúkọ Jésù, a ó tó lò ó. Ẹ ṣáà fi sílẹ̀ ńbẹ̀. Omi tá à ń gbàdúrà sí náà tó kù, ẹ fi omi náà sílẹ̀ lórúkọ Jésù. Ìrìn àjò ìṣeré yìí bí Ọlọ́run ṣe dá májẹ̀mú náà lórúkọ Jésù, ó ti dá májẹ̀mú, yóò sì mú gbogbo wa rìn, gbogbo aláwọ̀ sì rí láàrin ìyè lórúkọ Jésù Kristi Olúwa wa. Ní orúkọ Jésù Kristi Olúwa wa. Ó ti rí bẹ́ẹ̀ o, àṣẹ sì ti gò, kò sì yí padà. Lẹ́ẹ̀kan sí, mo tún tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀, ẹ dáríjì mí pé àkókò yìí ó bọ́ sí pàjáwìrì. Ẹ jọ̀ọ́ kó lè rọ gbogbo alọ́rùn, òun náà ni ká lè complete 7 days sí ìgbà tí yóò rọ̀ wá lọ́rùn, yóò sì dára fún wa lórúkọ Jésù. Ẹ má bínú, àkókò wa, táìmù wa ló máa ń wọnú ara wọn, ó máa ń gbọ́ ọpọlọ gan. Ìgbà àná èmi sọ pé Monday, but àwọn kan rò pé òní ni. So èmi náà ṣe wàá rò pé òní ló yẹ kó jẹ́ lóòótọ́ pé 7 days lọ́lọ́run fẹ́ ká fi rìn. Tó bá jẹ́ Monday àti miss last day 30 days yìí tá a ṣe lónìí nìyẹn. Yóò sì dára fún wa lórúkọ Jésù. Gbogbo àwọn tí kò bá tí ì wò kán náà lọ fi gbàdúrà, kán gbàgbọ́ ni, kán fi ẹjọ́ eléyìí gbàdúrà. Eléyìí la fi kásẹ̀ 30 days sílẹ̀. Ní agbára Ọlọ́run lákọ̀tún ní ọ̀la, a ó bẹ̀rẹ̀ ìrìn àjò 7 days fún Olúwa tó fẹ́ mú wa rin ìrìn àjò ìṣerere. Gbogbo wa ó sì rin ìrìn àjò ìṣerere. Ta la ń bá rìn nírìn àjò tó ní ayé wa lára? Ta la bá rìn nírìn àjò tó da ìrìn àjò irú? Ìrìn àjò wo la rìn tá a fi ń sun ẹkún lónìí? Ẹlòmíì wọ́n sọ fún pé ọmọkùnrin tó fẹ́fẹ́ yìí máa fẹ́, kò sì gbọ́ ibi tó ti rìnrìn àjò tó ti ń sunkún lónìí rè. Obìnrin tó fẹ́fẹ́ yìí máa fẹ́, kò sì gbọ́ ìrìn àjò yìí lónìí, ó wá rìn báyìí, ó ń pa lẹ́kún. Ṣùgbọ́n Ọlọ́run lòun ó mú ọ rin ìrìn àjò ìṣerere. Nǹkan tó wọ́ yóò di títọ́
lórúkọ Jésù Kristi olùgbàlà. Ẹ jẹ́ á fọkàn wa balẹ̀ ká sì nígbàgbọ́ káwa náà ó sì pa òfin Ọlọ́run mọ́. Ẹ rí Mósè bí Ọlọ́run ṣe mú wọn rìnrìn àjò yìí tó, Mósè ò délẹ̀ lérí ẹ̀ nítorí kíni? Nítorí àìgbọràn. Lórúkọ Jésù Ọlọ́run ó fún wa ní ẹ̀mí ìgbọràn tá a fi borí ogun lórúkọ Jésù Kristi olùgbàlà. A gbọ́ràn o, a gbọ́ràn o. Ẹ̀yin náà ti gbọ́ oríṣiríṣi lórí òkè àánú àwọn tí wọ́n máa sọ pé ẹ ṣe báyìí tí wọ́n ní gbọ́ràn. Ẹ wo kí ló hẹ́ǹdì wọn, kí ló ṣẹlẹ̀, kí ló gbẹ̀yìn. Ẹ jẹ́ á wò ó pé Ọlọ́run máa ń wòyàn níran nígbà téèyàn ò bá ti gbọ́ràn. Ọlọ́run náà máa fún yàn punishment nígbà téèyàn ò bá ti gbọ́ràn. Torí Ọlọ́run ó rán èèyàn sí ọ pé má ṣe nǹkan yìí ṣùgbọ́n tó ò bá ti gbọ́ràn. Ọlọ́run ó fọ́ pàṣán. Ẹ jẹ́ n tún jẹ́wọ́ kan fún yín lónìí. A ṣe prógráàmù kan ní ọjọ́ bí oṣù bíi mélòó kan sẹ́yìn. Ọlọ́run rán mẹ́sì sí mi pé kí n ní sùúrù kí n má kánjú o. Pé kí nǹkan kí n tí bá fẹ́ ṣe kí n má kánjú o. Ṣùgbọ́n mo fi ẹran ara ṣe nǹkan náà nítorí àánú. Ṣùgbọ́n mo rá àánú gbà pé mi ò kábàámọ̀. Ṣùgbọ́n láì kábàámọ̀ yìí Ọlọ́run fún mi punishment díẹ̀. Ó ní mo ṣe sọ tẹ́ bá rí nǹkan kan tí Facebook kọ́ pa mi ní ìjẹta àbáná. Facebook máa ń rínú o, wọ́n rínú, wọ́n rọ́kàn èèyàn, wọ́n ń follow èèyàn dáadáa, wọ́n mọ ìwà ẹnì kọ̀ọ̀kan. Tí nǹkan bá ń gún mi lára ò lè mọ̀. Tí nǹkan kan bá wà tó jẹ́ ẹ̀dùn ọkàn mi tó bá wá bá mi, màá sọ́ọ̀fù tiẹ̀, màá fi tèmi yìí sílẹ̀. And it's true. Facebook dẹ̀ ni mo stubborn. Lóòótọ́ mo stubborn o. Èmi parọ́ ẹ rí i pé mo kọ́ bẹ̀ pé wow, I'm stubborn. I know. Mo stubborn. Jésù ló ń yí mi padà díẹ̀díẹ̀. Mo stubborn o. Mo stubborn, èmi parọ́ o. Ṣùgbọ́n Ọlọ́run ó máa ń fún yàn náà ní punishment tó bá ṣàìgbọràn. Ó fún mi náà punishment tó rọ. Even ìyàwó mi sọ pé ṣé o rántí pé Mercy sì jíṣẹ́ yìí o. Mo ní mo rántí ṣùgbọ́n mo fi ẹran ara ṣe nǹkan náà nítorí kíni? Àánú. Àánú ni mo fi ṣe ṣùgbọ́n mo rá àánú gbà. Ọlọ́run sì tún padà rán Mercy sí mi pé má gbèjà ara rẹ o, màá gbèjà rẹ. Ó sì gbèjà mi débi pé èmi gan ẹ̀rù Ọlọ́run bà mí. Ẹ̀rù kíni? Ẹ̀rù Ọlọ́run bà mí. Ṣùgbọ́n ẹ má jẹ́ ká kọtí ikún sí ìkìlọ̀. Ẹ jọ̀ọ́ mo tún bẹ̀ wá lẹ́ẹ̀kan sí. Ẹ jọ̀ọ́ afẹ́ ayé dùn o. Kéèyàn sí ẹni kínzì poro kó máa dà gọ́gọ́ ó dùn o. Obìnrin tó rẹwà ó dùn o. Sá fún ẹ̀ṣẹ̀, sá fún ẹ̀ṣẹ̀ o. Oró ikú tó ń pani ni sá fún ẹ̀ṣẹ̀. Sá fún ìjà náà dùn o. Tí wọ́n bá jẹ́ aláràn kan, àwọn tó jẹ́ aláràn kan, àwọn tó jẹ́ oníbínú, inú ọmọ ru ni kù. Ọlọ́run ó sì máa wò ó sì máa wò ó. Ṣùgbọ́n mo bẹ̀ wá ẹ jẹ́ á jọ̀wọ́ gbogbo ẹ̀ lẹ̀. Ẹ jẹ́ kí ayé máa béèrè pé ṣọ́ọ̀ṣì wo ló ń lọ sìn iná? Ta ló wàásù fún ọ? Ọmọbìnrin kan mò ń bá sọ̀rọ̀ lánàá, mo wá pè é ní fídíò kọ̀. Ó ní dádì mò ń bínú o. Ó ní mo máa ń bínú o. Ó ní mo náìsì, ó ní ṣùgbọ́n mo máa ń bínú. Mo wá ní kí ló dé tẹ́ ẹ̀ bínú sí mi? Mo ti bú yín láìmọye ìgbà, mo ti bínú sí yín láìmọye ẹ̀ bínú padà. Ó ní dádì spirit wa ṣiṣẹ́ papọ̀ ni ò jẹ́ ń bínú. Ó ní mo máa ń bínú o. Mo ní ó yẹ bínú sí mi, mo ti ẹ̀ fẹ́ wò bínú yín. Èmi náà sì máa bínú tẹ́lẹ̀. Nǹkan kékeré báyìí. Ìbínú tèmi sì ni pé mo yé ti rọ́, mo yé ti pé kó o jẹ́ èèyàn báyìí. O ò lè débi tí mo wà mọ́. Kó o jó ní báyìí. O ò lè wá sàkánì mi. O ò tiẹ̀ lè ní nǹkan kan ṣe pẹ̀lú mi mọ́. Torí mọ́mẹ́ǹtì bá ń rí ọ, inú á máa bí mi ni. Ṣùgbọ́n Ọlọ́run ò fẹ́. Ẹ jẹ́ kí gbogbo wa jáwọ́ ká lè bá Ọlọ́run rìnrìn àjò ìṣerere yìí. Ẹ jọ̀ọ́ mo fẹ́ kó wù wá kí gbogbo wa ó ṣe rere. Kí testimony ò tiẹ̀ má jẹ́ ká ṣe program lọ́jọ́ kan, ká fi gbogbo ọjọ́ kan play testimony látòkè délẹ̀. Ẹ jọ̀ọ́ mo bẹ̀ wá ẹ jẹ́ ká gbọ́ràn. Ẹ jẹ́ ká gbọ́ràn. Ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ yóò dára fún wa. 7 days yìí kì í ṣe lásán o. Tá bá wo pé rí rẹ̀ ó rẹ̀ mí kò yẹ ká ṣe, but Ọlọ́run tún pa mí tipátipá pé àní o gbọ́dọ̀ ṣe. Ẹ wò ohun tẹ́ni fi ránṣẹ́ sí mi rèé pé láti ọ̀sán ló ti ń gbàdúrà yìí pé Olúwa mú wa rìnrìn àjò ìṣerere
Ọlọ́run sì tún wá ẹni tó ra Bible fún mi ní àkúsọ̀rọ̀ Ọlọ́run rí mi wọ́n kàn sẹ́ni voice message pé Ọlọ́run ò ní fi ọ́ lẹ̀ kó Ọlọ́run ò ní padà lẹ́yìn ẹ o pé nǹkan tí Ọlọ́run sọ fún ọgbà tó fẹ́ parí program yìí àti ọ̀sán ni mo ti wà lórí àdúrà ẹ̀. kò ní sọ kò ní rẹ̀ ọ́ wàá ṣe débi èrè wàá ṣe délé ògo lórúkọ Jésù. Ipa ọ̀tá kan lè ka ipa ọ̀tá kan lè ka ẹ ipa ọ̀tá ò ní bá ẹ àmín Jésù ipa ọ̀rẹ́ kò ní bá yẹ ẹ lórúkọ àmín Jésù. Jésù Nítorí ní ká fi gbàdúrà rẹ̀ àtọ̀sán ni mo ti wà lórí ọ̀tá mo ká Genesis 37 bíi tí bàbá Joseph ti ránṣẹ́ òun fi ń gbàdúrà pẹ̀lú wa mú mẹ́rin ìrìn àjò ìṣeré ni. ṣe ti gbọ́. Bàbá Joseph rán ni lọ bá àwọn ẹ̀gbọ́n ó sọ ìrìn àjò tó dé bá débi ìṣeré ni Olúwa. ṣe ti gbọ́ bàbá Joseph ó rán Joseph níṣẹ́ iṣẹ́ tá a sì rán yìí òun ló mú Joseph débi ìṣeré ẹ̀. Ẹ ti rí pọ́lọ́ ń fìdí ẹ̀ múlẹ̀ ó ní mo ṣe bẹ̀wọ̀ pé ẹ jọ̀ọ́ ẹ má ṣọ̀lẹ o ẹ invite àwọn èèyàn ẹ pè wọ́n àwọn tó ti ń wá ọmọ tipẹ́ tó ti ń wá ọkọ ẹ pè wọ́n ẹ̀yin bóyá gbà tó bá pè èèyàn kan àbí méjì lọ́lọ́run ó gbàdúrà tiẹ̀ náà ẹ jọ̀ọ́ ẹ má fi ṣeré o ìrìn àjò ìṣeréré yìí a ó sì rìn láàrin ìyè lórúkọ Jésù ẹ jẹ́ ká ṣe oore ọ̀fẹ́ Jésù Kristi Olúwa wa ìfẹ́ mímọ́ ti Ọlọ́run ìdàpọ̀ ti ẹ̀mí mímọ́ kó sọ̀kalẹ̀ kó máa bá gbogbo wa gbé nísinsìnyí àti títí láé àti láéláé àmín 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 lórúkọ Jésù. Ẹ wò ẹ jẹ́ n tó play nǹkan kan fún yín kẹ́ ẹ gbọ́ kí gbogbo wa náà wo bí Ọlọ́run ṣe ń ṣiṣẹ́. Ẹ má bínú èmi ló yẹ máa kánjú torí òru la wà ṣùgbọ́n ẹ má kánjú ẹ jọ̀ọ́ ẹ gbọ́. Hello daddy ẹ kálẹ́. Mo ń bọ̀ ẹ má bínú sí mi ẹ jẹ́ sáré transfer ẹ̀ láti orí eléyìí. Lórúkọ Jésù yóò dára fún wa ìrìn àjò ìṣeréré yìí a ó rìn láàrin ìyè lórúkọ Jésù a ò ní kú sọ́nà bí èéfín. Mo ń bọ̀. Ọlọ́run bẹ lórí òkè yìí o yàgò yàgò Sátánì yàgò fẹ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run alààyè Ọlọ́run orí òkè àánú ìtúsílẹ̀ Ọlọ́run pásítọ̀ Adérẹ̀mí mo dúpẹ́ mo láyọ̀ mo yìn Ọlọ́run lógo fún ètò ṣe nínú ayé mi fún ogun ìkọ̀kọ̀ tí Ọlọ́run ṣe nínú ayé mi. Àbúrò mi ni Ọlọ́run fi hàn bí Ọlọ́run ṣe ṣẹ́gun ogun tó ti ń ja ìdílé mi láti ọjọ́ tó ti pẹ́. Ẹni yẹn kà gbogbo ohun tó ti ṣe bí gbogbo àwọn ọmọ ìyá mi bá ṣe ní gbé ilé ọkọ bí ilé ọkọ tèmi gan ṣe wà tó ṣe jẹ́ pé àdúrà gan ni mo fi gbé ilé ọkọ náà bí wọ́n ṣe fẹ́ dá ìrìn àjò ayé mi irú tí Ọlọ́run ò fún wọn ṣe torí pé àdúrà tí mò ń gbọ́ Ọlọ́run ń gbèjà mi mo dúpẹ́ in fact ẹni tí àbúrò mi gan ní òun rí pé ó bẹ̀rẹ̀ sí ní kà àbúrò ìyá mi gangan àìsàn tó kọlù báyìí fact wọn àti Ọlọ́run lẹ́lẹ́jọ́ mo dúpẹ́ pé Ọlọ́run ṣẹ́gun ìkọ̀kọ̀ fún mi mo dúpẹ́ pé Ọlọ́run ṣẹ́gun fún mi torí àwọn ṣe ní wá dúpẹ́ o pé bá ṣe ń gbàdúrà a lè rò gbàdúrà wo gbàdúrà gbà ogun ìmí wà tá a mọ̀ tí Ọlọ́run ṣẹ́ ó ní mo ṣe fẹ́ fi sọ fún àwọn ará mi pé Ọlọ́run gbàdúrà Ọlọ́run ṣẹ́gun fún mi o Ọlọ́run ṣẹ́gun fún mi mo dúpẹ́ torí ẹ̀ mo ṣe ní wá dúpẹ́ mo mọ̀ lóore o mo mọ̀ lóore o dádì ẹ̀ ní sọ̀yàwó nù ẹ̀ ní sọmọ nù ẹ̀mí yóò ní bọ́ sọnù lórí iṣẹ́ ìránṣẹ́ bẹ́ẹ̀ ṣe ń tú ìdè Ọlọ́run á máa bá yín tú gbogbo ìdè ọjọ́ tó ti pẹ́ tẹ̀ ń bá wa tú Ọlọ́run á máa fún yín ṣe more anointing ọkàn yín á balẹ̀ inú yín á dùn dádì iṣẹ́ ìránṣẹ́ yìí á gbòòrò sí mo dúpẹ́ mi mọ̀ bí mo ṣe lè tún sọ jù báyìí because mo kàn ń wọ́ndà pé ẹni tá wá ń sọ yìí òun ló súnmọ́ wa jù
òun la nífẹ̀ẹ́ jù ká tó sọ nǹkan fún ìyá tó bí wa òun la máa kọ́ sọ nǹkan fún àṣé òun gangan ló ń ṣe wá dáàdi mo dúpẹ́ pé Ọlọ́run bá mi fojú aṣebi hàn Olúwa mo dúpẹ́ o mo mọ̀ ọ́ lóore o dáàdi ẹ ṣé o ẹ ṣé o ẹ ṣé o. ẹ ti gbọ́ ṣé ẹ gbọ́ ohun ọmọ ẹ gbọ́ ohun yìí òṣùgbọ́n òun náà gbọ́ràn ọba ẹ ní mò ń sọ pé ta ló ń bá rìnrìn àjò ìgbà tó pè mí dáàdi mọ́mí mi ara ń fún mi sí wọn òun ó lé wọn dànù mọ́ lè yọ ń yá dànù mọ́ tara wọn ṣe náà ṣáà ní sùúrù fọlọ́ Ọlọ́run tó àṣírí ogun ayé ẹ̀ yájọ gbàdúrà ọjọ́ mẹ́ta. àwọn wòlíì ó ti sọ fún ọ pé ìyá rẹ làjẹ́ ìwọ náà bá kọ̀ yìí sí ìyá oníyà àánú ẹ̀ mọ̀ ṣe mí o àánú ẹ̀ mọ̀ ṣe mí o ṣọ́ra o jẹ́ kó jájẹ́ nígbà náà àdúrà bá mu yóò máa kà fún rẹ̀ bòròbòrò èyí tí ò bá sì kà yóò jọ Ọlọ́run pé ó pa màálù èmi dájú o ẹ má bínú o torí ìyà jẹ mí gan látọwọ́ wọn kí mi náà tó mọ Jésù lórúkọ Jésù Ọlọ́run sì ti gbọ̀n ìyà mi nù yóò gbọ̀n ìyà tiẹ̀ náà nù lórúkọ Jésù yóò gbọ̀n gbogbo ẹkún àti ìyà tó ń jẹ lórí ọmọ rẹ Ọlọ́run yóò gbọ̀n nù lórúkọ Jésù Kristi olùgbàlà ó sì ra àánú gbà lórúkọ Jésù ó rí ojú rere Ọlọ́run ó rí ọ̀fẹ́ Jésù Kristi Olúwa wa ìfẹ́ mímọ́ tiẹ̀ ìdàpọ̀ tiẹ̀ mímọ́ kó sọ̀kalẹ̀ ó máa bá wa gbé nísinsìnyí àti títí láéláé lágbára Ọlọ́run prógráàmù ní ọ̀la táìmù tí yóò wáyé normal time tí a ń ṣe program ẹ má tún gbàgbé mo tún sọ pé lọ́la o ẹ mọ̀ kọ́ àti wà Monday báyìí ó di Tuesday morning lọ Australia time so ẹ ti gbọ́ ṣé ó ti yé wa o Tuesday ní Australia time ní Tuesday ní 7 a.m. Australia time yóò jẹ́ 10 p.m. Nigeria time ní alẹ́ Monday ṣó ti yé wa o ẹ má tún jẹ́ ká gbàgbé alẹ́ Monday 10 p.m. Nigeria time ní program o alẹ́ Monday àwa ti wà ní Monday báyìí ṣùgbọ́n àárọ̀ Tuesday ni ó jẹ́ lọ́dọ̀ tiwa nígbà tẹ́yìn náà bá wọ Monday yóò wá jẹ́ alẹ́ Monday láago 10 òun ni program ó wáyé o alẹ́ Monday òun ni mo sọ pé tí n bá sọ pé lọ́la ẹ ti mọ̀ pé Monday ni ó jẹ́ lọ́dọ̀ tiyín yóò jẹ́ Tuesday lọ́dọ̀ tiwa ṣe ti gbọ́ ẹ má tún jẹ́ ká gbàgbé ẹ jọ̀ọ́ 10 p.m. Nigeria time ní alẹ́ Monday ní program o là á bẹ̀rẹ̀ ìrìn àjò yìí ní pẹrẹwu ìrìn àjò ìṣerere yìí là á bẹ̀rẹ̀ àdúrà rẹ̀ ní pẹrẹwu Ọlọ́run ó sì mú wa rìn lórúkọ Jésù ṣe ti gbọ́ ẹ tó sọ fún àwọn èèyàn àgbọn yín ẹ má tí ì fi ọwọ́ kàn omi yín ẹ má tí ì fi ọwọ́ kàn ẹ filẹ̀ ẹ jẹ́ kí Ọlọ́run máa darí wa bó ṣe ń darí wa yìí lọ bóyá omi tí ẹ mú yìí àti omi tẹ́ ẹ fi wẹ̀ yìí ẹni bá níyín lára tó sì mu omi Jésù oh God ẹ rí lọ wọ̀ a ó sì ra àánú gbà lórúkọ Jésù ó dàárọ̀. wọ́n wá ń bi mí léèrè látòrí fóònù wọ́n ní ṣé mo rí pépà kan tó gbé mi jáde mo ti ká ènìyàn Ọlọ́run kan lára tó pásítọ̀ Ọlábọ̀dé láti ìlú Ìbàdàn àtìlú Ìbàdàn ló ti ra pépà yẹn wá nígbà tí mo rí pépà yìí ó yà mí lẹ́nu wọ́n ya fọ́tò mi ó tóbi síwájú rẹ̀ ìkan nínú fọ́tò rẹ́kọ́ọ̀dù mi náà lò ohun tí wọ́n kọ sínú pépà náà rèé ọkùnrin kan sọ wípé mo gbàyàwó òun Adéníyí Babátúndé Olùṣeyẹ òun lorúkọ rẹ̀. bàbá yìí sọ wípé mo gbàyàwó òun pẹ̀lú àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta tó bí fóun ìyàwó tó ní mo gbà yìí ó ní àjẹ́ ni ó lẹ́mi àjẹ́ rẹ̀ ló fi gba ògo òun ògo yìí ló gbé fẹ́mi tí mo wá ń lò ìyẹn ni gbogbo rẹ̀ ló sọ mí dolókìkí bàbá yìí tó pera rẹ̀ ní ìránṣẹ́ Ọlọ́run onílé aláfà pẹ̀lú wòlíì ṣẹlẹ̀ èyí tí
tí òun lọ náà ti jíṣẹ́ fóun. Àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta tó sọ pé mo gbà yìí, gbogbo wọn pátá ló ti jáde ìwé gíga. Èyí tó ti súnmọ́ gbọ̀dún ti wà nínú wọn. Ẹ wá wojú ẹni bí tí kò yẹ ká jírí. Ìyàwó àtọmọ ó lé wọn jáde nílé. Ilé tóun pẹ̀lú ìyàwó kọ́ ó gbé ta. Àtìyàwó àtọmọ ó wá dá wọn lójú. Ó kó wọn sí wàhálà torí ó sọ wọ́n dá láì nílé lórí. Ìrànwọ́ díẹ̀ tápá mi ká ò ní mo ṣe. Ìyà tí bàbá ń retí kìyà yìí kò jẹ. Àtàwọn ọmọ rẹ̀ Ọlọ́run kò gbà fún. Ẹ̀ṣẹ̀ àkọ́kọ́ tí mo ṣe.